gbogbo ẹni mo fi máa sọ gbogbo ẹnu ní ta ní Italia. Tani àmọ́ tó bá ti mú àwọn tó bá ti nìkan wọ́n ti pè kan wọn ní gbàrúfù lọ́dúnkùmọ̀ àwọn tí wọ́n nìkan tí wọ́n jẹ́ ọmọ tata wò pé àwọn tí ẹkún owó tán yányán tí wọ́n ní láti gbogbo ayé wò pé ẹkún owó ti ọba tí wọ́n tó fi wọn takò ọba àwọn ọ̀dọ́ tó jáǹjẹ́ àwọn táwọn kò ní èèyàn táwọn pé tọ ọmọ ọkọ ni wọ́n tí wọ́n padà já tó ń kọ́ àwọn ọmọ àlè àwọn ni wọ́n ń tẹ àwọn ní ọlá àwọn ní ọwọ́ àwọn ní tọ́jà ń jọlá wọn àwọn ní bàtà wọn àti lóde tó wà lè tó bá òun bá bẹ̀rẹ̀ sí ẹ̀rọ yìí lọ àìgbàwèrè láàyè àìgbàwèrè láàyè ibà síbẹ̀ bó ti sọ fún ìtẹ́jọ́ lówó mọ́ sọ fún yín àtìbọ̀tán yín bẹ̀ dé ẹ lọ jáwọ́ so inú yìí sì ń dùn bí àwọn arábà kan ṣe ń jọ bí wọ́n ti láìláìlá inú yìí sì ń dùn ẹ sì ń wò rán tí àwọn kan àwọn ọmọ àlè kan sì ń ṣe bó ti yìí náà ẹnìkan ní ajákẹ́ kí wọ́n yọ ọmọ kan jáde kó ní kánífà wọ́n fi kówó jẹ ni ìdájọ́ nígbà wíṣẹ́ ìsọba nígbà wí àkọ́kọ́ sí ọba kánífà tí ọba kọ́ ní kánífà ẹ lọ wo fídíò mi èmi kàbí sára ni èmi yọ̀rọ̀ rẹ̀ wò mọ́ torí pé tí wàá ti tó bá ti lè mú tọba mọ́ àmọ́ bí ọ̀rọ̀ yẹn ó ní kánífà ó lẹ́bọ ni kánífà alẹ́ wọn fẹ́ fi kówó jọ ni owó náà fi kó jọ èló làbà rẹ̀ dá sí náà pẹ̀lú àfà rẹ̀ jẹ́bi tí wọ́n fi kó jọ àbí àfà rẹ̀ gan ṣe kí ni fẹ́ gbà mẹ́ ó lọ ọmọ ọ̀sẹ̀ ní kókó bóyá rẹ̀ fa. ẹ gbọ́ ẹ ṣeun bá mi ẹ wo yé mi mo fẹ́ kí ọ̀rọ̀ kan mo kàn fẹ́ sọ̀làyé ọ̀rọ̀ mi ni mo kàn fẹ́ gbọ́rọ̀ yẹn wọlé ni ẹ má bínú mọ́ pé àwọn ìfẹ́ kí wọ́n fẹ́ kí ọbọ̀ yọ wọ́n fẹ́ kọ́ kàbí sọ́la yẹn ṣe kò jẹ́ nǹkan kan kò kàbí sọ́la ọ̀rọ̀ rẹ̀ bó fún ta ní ọ̀rọ̀ kàbí sọ́la àfà rẹ̀ gan kò sí fàkọ̀tà lítọ̀ lọ́tíà kò jẹ́ káwá pòun fúnra rẹ̀ tẹ́ẹ̀fù mọ̀ pé kàbí sọ́la ó dìsáàbù kéèyàn san ní etí gidi ọjọ́ àjọ sọ́yẹ́tì ẹ kọ́ gbọ́rọ̀ iná àgbésọ́lá ni ó ọmọ tálíà tó. gbogbo ayé ẹ wọ bẹni tó ṣe kú bí bá tó yìí Abdulaziz ló ń jẹ Abdullahi Gani ẹni bó ṣe ṣe fọ́tò ìyẹn àti bàbá ọmọ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ó wá ní Ògbómọ̀ṣọ́ Cradle Carnival pé a kúrò múra sílẹ̀ Adugno àwọn òṣìṣẹ́ bọ́ tó àwọn òsèlè bá ilẹ̀ bọ̀ sí tó rà mọ̀ pẹ́ bọ̀lẹ̀ ṣe ń bẹ̀. èyí tẹ́mi mọ̀ pé dájú tí ń dùn kàbísà ilé yìí ó tó fi pé Carnival lẹ́bọ̀ ẹ gbọ́ yìí ni pé ìgbà tí wọn ò ti pé tán lé àpá rẹ̀ sí wàláhì tí ń dùn nù kẹ́lẹ́kọ́ sí nǹkan kàbísà tí ń nù tí wọ́n ṣe Carnival ní ọdẹ òde wọn kì í ṣe dọ́bà nílọrin só pẹlẹ́bọ mi ìfúnlá tẹ́ńsán ẹgẹ́ tẹ́rí ẹ̀ mi ò fúnlá tẹ́ńsán tẹ́lá ọ̀rọ̀ kan bẹ ó yẹ kí èèyàn yanjú ẹ̀ ní òun náà mọ̀ pé ìfà ìṣẹ́rù awọ mẹ́ta olúwa tóbi àbí olúwa Israel dada akànfẹ́ mo kàn fẹ́ kí àgàkan ni mo kàn fẹ́ yẹmọ tí ń dùn wọn ni àwọn ẹni tẹ́ bá ń rí ọ̀rọ̀ wọn ọkọ̀ àbí sàkẹ́bà ka ọ̀rọ̀ rẹ̀ kún mọ́ kẹ́lẹ́ mọ̀ pé ìlara ni ìdùn ni wípé wọ́n ṣe nǹkan nù lù abá rẹ̀ wà ní bàǹtì mọ́ ohun tí kò wá náà ni ó fi ń dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ohun tí kò wá bá mọ̀ ẹni bá ti ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ti jẹ́ ọmọ ọkọ tí ṣe àkíkí ẹgbọ́ tí ṣe àkíkí ọmọ Ògbómọ̀ṣọ́ ó gbọ́dọ̀ mọ̀ pé ìjọba ṣe fún Ògbómọ̀ṣọ́ yìí oore ni ibi ẹlẹ́wàdé yìí náà oore l'Ògbómọ̀ṣọ́ àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ kí wọ́n pẹ́ ẹni léwà kan ọba Gandhi Ọlọ́run ó sì adúpẹ́ o gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n kọrin yìí tẹ́ẹ̀rí tí wọ́n kọrin yìí wọ́n fi tí wọ́n ní kí ọba ẹgbọ́ wọ́n fi tí wọ́n ní wọ́n fi ń kí ọba nu gbogbo tí wọ́n ti jẹ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ tí ì ṣe ọmọ àlè ọmọ àtọ̀hún ìwà ìntọ́ ọba ní ìwọ náà ó fi kí ọba ni ó ṣe kí ni ó fi dá sí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí àwọn tí wọ́n mọ ní kọ wọ́n fi dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ sọ wọ́n fi dá sí àwọn tí wọ́n mọ owó náà wọ́n fowó dá sí àwọn tí wọ́n sì mọ̀yàn wọ́n fi mọ̀yàn dá sí ọgbọ́ àwọn tí wọ́n mọ àwọn kan wọ́n ń bẹ opposite ni wọ́n alágbàkú làwọn àwọn lówó tí wọ́n fi ń takò ọba àfààní wọn ń fi ìmọ̀ tiẹ̀ takò ọba wà sí tiẹ̀ ọba ní fi ń bú àwọn ọmọ kẹwọn wọn táwọn náà yẹ kí wọ́n máa lóyún wọn pé bí ìwèrè kan àkàn bí Kùdùsù ó tún ti gbé wèrè dé láàárọ̀ yẹba fún lágbo. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'inu aunaka ya muhin. lọ́nba ti kọ́ kò sẹ́dá tó lè yí òdodo ohun tó lọ́nba ti kọ́ kò sẹ́dá tó lè yí ohun tó lọ́nba kọ́ máa yàn kò sẹ́dá tí ó yí láéláé. ọba wa Gandhi Ọláoyè òrùmọ gẹ́gẹ́ bàbá kí ẹ pẹ́ ènìyàn fẹ́ báyé dààmú yìí kò nílò ààyè pẹ́pẹ́pẹ́. ẹ bá ti ń wọnú orí láìfù yìí ẹ máa bá mi share program yìí kí ẹ bá mi tẹ love and like ẹ máa bá mi share rẹ ẹ máa share rẹ program ọ̀rọ̀ ẹni yóò tún yàtọ̀ díẹ̀ ẹ bá lè fún ní wọlé báwọn ọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ rẹ nu ẹ gbọ́ ẹ bá mi share program yìí. ènìyàn fẹ́ báyé dààmú ọba kò nílò ààyè pẹ́pẹ́pẹ́ o ọlọ́run bá ń sọ́ba àti àbá ń sọ́ba ọba tuntun lẹ̀ o tó máa sọ ọlọ́run bá ń sọ ọba wa ọlọ́run bá ń
ìyáàfin Fábọ̀dé Bùkọ́lá Bọ́sẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àbúrò sọ́fì náà ni ẹ bá ń ṣe àpégámù yẹn ẹ bá mi ìbájà àwọn èèyàn a fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí àjọ sọ̀rọ̀ ní láàárọ̀ yìí kódà á láǹfààní àti pè wọlé tó bá possible. Sàdíà bá ń sọ̀bà ọba tuntun lẹ́ o tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ̀bà wá. Ọlọ́run bá ń sọ̀bà Sàdíà bá ń sọ̀bà ọba tuntun lẹ́ o tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ̀bà wá o. Ọlọ́run bá ń sọ̀bà Sàdíà bá ń sọ̀bà ọba tuntun lẹ́ o tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ̀bà wá. Oníburú bàbá kò lè bàjẹ́ bọ́bá ọba wa Gáàndì lè o tó máa ṣọ́ oníburú fún ọba wa. ẹyẹ orin tí mo ń gbọ́ tí mo fi wọlé yìí ó wá láti ọ̀dọ̀ àfáà wa àgbà Àzákírù àgbà l'Ógbómọ̀ṣọ́ jẹ́jẹ́ ànábì Abanúrúdín Abubakari ọba tí Onúrúdín Abubakari ẹ̀ṣẹ̀ ká ẹ bá ń ṣe àpégámù yìí dákun ẹ̀yà ọmọ fẹ́ ká forin wọlé ni ká lè mọ̀ pé ọba Gáàndì kọjá rádaràda ó kọjá bẹ́ẹ̀ àwọn tí kàn ń bínú àwọn kàn ń si èrè ni wọn bẹ́ẹ̀ ẹ bọ́ bá èèyàn ń si èrè èèyàn ń ṣe wèrè dànù ó ń ṣe wèrè dànù ẹ dákun ẹja tó forin dárayá èmi ń jó Ọlọ́run bá ń sọ̀bà Sàdíà bá ń sọ̀bà. ẹgbẹ́ àdúrà ni ẹ bá ń ṣe àmì fọ́ba ẹ bá ń ṣe àmì Ọlọ́run bá mi sọ ọba àdé àdúrà ni a ní ibi ká máa ṣàdúrà fọ́ba yẹn Ọlọ́run bá ń sọ ọba. Kúnlẹ̀ o tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ̀bà wá. Ayé òní mọ́ba àmì ọ̀tá òní bọ́ba ọba wa láòyè fún tó máa ṣọ́ ọ̀tá òní mú ọba wa. Ọlọ́run bá ń sọ̀bà Sàdíà bá. bá mi Joseph Adéyẹmí ẹ bá ń ṣe àpégámù yẹn á mọ fi ṣe apá àwọn ọ̀rá èrè inú bá wọn kálukú kan sọ ṣe rí èmi personally ní ọ̀rá yóò sì wọ́n ṣe wèrè lórí ọkọ̀ kábíyèsí ká ṣe wèrè fún ẹ kò sáyé wèrè kò sáyé òsì tí yàn fẹ́ ta àti ẹ̀ńtọ́nà yín sẹ́ àtẹ̀tẹ̀ ń jíṣẹ́ àwọn tí wọ́n sponsor yín tí yàn fẹ́ ta pa l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín Àjọkẹ́ Abọ́sẹ̀dé God bless you. Ọba tuntun lẹ́ o tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ̀bà wá. Adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́yẹ tọ́yọba fún wa ló tó máa ṣọ́ adúpẹ́ f'Olúwa ọba ńlá. Ọlọ́run bá ń sọ̀bà Sàdíà bá ń sọ̀bà ọba tuntun lẹ́ o tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ̀bà wá. Ayé yìí ká láti ti kú ṣá ọlọ́run má bàa ṣe ti sọ̀rọ̀ yìí ọ̀làwọlé. Ọba Gáàndì Afọlábí Ọláoyè ni wọ́n ń ṣàdúrà fún ó ní Ọlọ́run kó bá wa sọ ó ní adúpẹ́ fọ́lọ́run tó fún wa nírú Gáàndì tó fún wa nírú bàbá ọba Ọláoyè yìí bẹ́yàn bá lè dúpẹ́ l'Ógbómọ̀ṣọ́ yìí nǹkan ṣe nù bí ìbá ṣe pé Ọlọ́run kan wò wá sùn ó wá fún wa ní odidi ọba ńlá yìí ọba tó ju ọba lọ ọba tí fi ọba jẹ Ọlọ́run jẹ́jẹ́ ànábì kò ní bàjẹ́ fún yín. Tọ́ka ó ń sábà ní àṣeyọrí ọlọ́run bọ́ba ṣe ọlọ́run bá ń sọ̀bà Sàdíà bá ń sọ̀bà ọba tuntun lẹ́ o kó máa ṣọ́ ọlọ́run bá ń sọ̀bà wá. Alhaji Lateef Akorede kò ní bàjẹ́ Akande Kudus ẹ bá ń ṣe àbúgbà mi káàbọ̀ sórí ètò ẹ máa wá ká lọ. Àti ọba nílò Ògbómọ̀ṣọ́ àti ọba nílò Ògbómọ̀ṣọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ àpamọ́júbà àti ọba nílò Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ kàmọ́dáwátì àti ọba nílò Ògbómọ̀ṣọ́ yomi àdára sí àti ọba nílò Ògbómọ̀ṣọ́ àwọn àdúgbò ní kí n bá wọn kí yín gbogbo àdúgbò gbogbo wọn kí ọba. Ìwọ tí àdúgbò rẹ ọba sí ń bí àdúgbò rẹ ọba sí ń bí tó wà l'Ógbómọ̀ṣọ́ ẹ máa wo àdúgbò tí àbáwá jẹjẹrẹ fi kí ọba yìí tó bá rí pàdúgbò rẹ wà ń bí jẹ́ kí n mọ̀ pàdúgbò rẹ wà ń pé tọ́ wà ní à ń kí ọba ó kọ́mẹ́ntì pé àwọn náà à ń kí ọba bẹ́ẹ̀ ni à kí ọba ẹ máa gbọ́ dáadáa ìwọ tí àdúgbò rẹ ọba ti sí ń bí jẹ́ kí n mọ̀ àmọ́ bá pàdúgbò rẹ wà nínú àwọn tó fẹ́ dákọ̀ yìí láwọn tí wọ́n kí ọba dákun jẹ́ kí a mọ̀ lóko. Àdúgbò gbogbo wọn pátá wọ́n sì fa ìjára bàbóde ẹni afẹ́ oríta náírà Ọ̀jágbó kọ́látàgbó oró òde àrẹ̀mọ ìsàlẹ̀ àfọ̀n ìsàfófó sọ́jà lùmọ́ta òkè lérin school area láwùtẹ́kì àròjẹ àbàwọ́n ní kìkì agbódò lójó ṣe kó ní
pàtẹ́mọ́tàwìn arúbí ewé ọláyọ̀nù sábò àti. èmi wọ́n pè ní oògùn ẹ̀fọ́rí báwọn wèrè àwọn ọ̀tá ọba Ògbómọ̀ṣọ́ àwọn ọ̀tá Ògbómọ̀ṣọ́ èmi ni wọ́n ń pè ẹ́ rí i pé nǹkan bẹ́ẹ̀ ṣe gbogbo yín pa èmi ní fi nǹkan ṣe wọ́n fi nǹkan gbogbo nǹkan níbi ṣe ẹ ronú kú ẹni rọrọ̀ sọmọ níbo. pàkẹ́ cooperative tara a. ó ṣe wá pàkẹ́ tara à ń kí ọba ẹ̀yin ta pàkẹ́ ọwọ́ yín dà o ẹ jẹ́ ká rọwọ́ ọ̀rọ̀ ń bọ̀ mo fẹ́ fi ṣìá wọlé tàbí ṣìá wọlé gbogbo ẹ̀yin tẹ̀ tí ń wọlé láyé Ọlọ́run ní jẹ́ owó tì dátà tá a fi máa ṣe Ọlọ́run fún wa gbogbo àwọn tí sì ń fáwọn náà ń dátà tẹ̀ ń fún wa ẹ ní ṣe rí burúkú ẹ ní ṣe àgbákò tí ọ̀dà ọgbọ́ wọ́n ń bọ̀ wá mi ò tí ì dé. ìtàkì stadium àìkọ́tò òkè àdó ìtàlá sàbòmùdé òjàlágùtàn ìsàlẹ̀ ọ̀rá. ọ̀gá mi Pastor Stephen Olóyèdè Stephen Adébáyọ̀ greet you sir. aláwọ̀ kéde làgbá epo ọ̀rá àdá àròmọlé ọjà ajagun abẹ́dẹ̀ gbogbo wọn àti jíìbì wọn ní kíkì sàjábọ̀lá ń tàgà mọ́ sí bá ìjẹ́rù ọjà ìjẹ́rù ọba oríta mẹ́rin mọ̀lẹ́tẹ̀ ojúde ajá wà ayégun òṣùpá mẹ́tẹ̀ẹ̀ta àtọlọ́dàmọ́ ọ̀nà àlejò oṣù ọ̀sàárọ̀ starlight agrica gbogbo wọn kì í òkè àánú oríta manuel àti jẹ́gẹ̀ gbogbo wọn kì í sọ́mẹ̀lẹ̀ àpàkẹ́ adélékè sọ́mẹ̀lẹ̀ tuntun àti iléèwé àkókò àjẹ ọ̀rẹ́ mẹ́rin òkè alápàtà òkè àgbẹ̀dẹ bọ̀sùnlá ìbàpọ̀n adé ògún òtítọ́jú abẹ́rẹ́ ìṣòkò alákàsù òde àfún àmọ́gbó òkè ògùrò alọ́kọ́mọ́rò ọlọ́gbọ́n jẹ́nẹ́ra akata dáódù gbogbo wọn kì í òkè ògùrò alọ́. bisimilahi rahman rahim abajẹjẹ o tó ẹ má fi orin gbàtà ìbùn mi mọ abawajẹjẹ ànábì Ọlọ́run bá mi kún yín kó ṣàánú yín kó bá mi ṣàánú yín ohun tí kó wá náà ní ni ó fi ń dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ohun tí kó wá bá mọ̀ ẹni bá ti ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tí jẹ́ ọmọ ọkọ tí ṣe àkíkí gbọ́ tí ṣe àkíkí ọmọ Ògbómọ̀ṣọ́ ó gbọ́dọ̀ mọ̀ pé nítorí òun ṣe fún wa l'Ógbómọ̀ṣọ́ yìí oore ni ibi ẹlẹ́wàá dé yìí náà oore l'Ógbómọ̀ṣọ́ àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ kí wọ́n pẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ ní léwà kan ọba Gandhi Ọlọ́run ó ṣe adúpẹ́ o gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń kọrin yìí tẹ́ẹ̀rí tí wọ́n ń kọrin yìí wọ́n fi tí wọ́n ní kí ọba gbọ́ wọ́n fi tí wọ́n ní wọ́n fi ń kí ọba nu gbogbo tí wọ́n ti jẹ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ tí ì ṣe ọmọ àlè ọmọ àtọ̀húnrìn wá ìntọ́ ọba ní ìwọ náà ó fi kí ọba ni ó ṣe kí ni ó fi dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àwọn tí wọ́n porin kọ wọ́n fi dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ sọ wọ́n fi dá sí àwọn tí wọ́n mọ owó ná wọ́n fowó dá sí àwọn tí wọ́n sì mọ̀yàn wọ́n fi mọ̀yàn dá sí ọ̀gbọ́ àwọn tí wọ́n mọ àwọn kan wọ́n ń bẹ opposite ni wọ́n alágbàkó làwọn àwọn lówó tí wọ́n fi ń takò ọba àfààní wọn ń fi ìmọ̀ tiẹ̀ takò ọba wà sí tiẹ̀ ọba ní fi ń bú àwọn ọmọ kéwọn ní wọn táwọn náà yẹ kí wọ́n máa lórí wọn pé bí wèrè kan àkàn bí kùdùsù ó tún ti gbé wèrè dé láàárọ̀ yìí ẹ bá fún lágbo òun náà fi tiẹ̀ ṣe wèrè kiri gbọ́ àmọ́ àwọn táwọn wí yìí àfàwà jẹ́jẹ́ ànábì the next program orin ọ̀dọ̀ àfàwà àgbà kálógún táwọn àforin kí ọba ibẹ̀ ní lọ gbọ́ ibẹ̀ ni wọ́n lọ àfà mọ̀lánà àgbà gbogbo yín pátá tẹ́ ẹ gbà fọ́lọ́run lára ọba gbọ́ tẹ́ ẹ gbà fọ́lọ́run lára ọba tẹ́ ẹ jẹ́ kí n tẹ́ ẹ jẹ́ ó tà láká yín gbogbo yín la kí Ọlọ́run níjọ́ bàjẹ́ ọba wa gbà His Imperial Majesty ọba wa Gandhi Afọlábí Ọláoyè olùwọ́n kẹ̀kẹ́ ta kábíyèsí o bàbá Ọlọ́run ní jẹ́ dààmú tí yín ò ní ta ayé yín ò ní bàjẹ́ pẹ̀lú ògùn Ògbómọ̀ṣọ́ ò ní dàrú lórí yín bẹ́ẹ̀ bá tó sí mọ́ náà Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ rí Ọlọ́run wa gbé lékè ọ̀tá àtọ̀tá ilé o àtọ̀tá òde o àtọ̀tá inú ìlú àti ọ̀tá ẹ̀yìn ìlú gbọ́ àti ọ̀tá ẹ̀yìn odi àti ọ̀tá nínú fámìlì àti ọ̀tá àfin gbogbo wọn pátá bàbá Ọlọ́run bá gbé yín lékè wọn àwọn kẹ́ni máma ní Ọlọ́run bá gbé yín lékè wọn pẹ̀lú ògùn Ọlọ́run gbé yín lékè Ògbómọ̀ṣọ́ da gbogbo èròǹgbà ilé Ògbómọ̀ṣọ́ Ọlọ́run gbogbo yóò wá sí musẹ la ilaha illallah bàbá ẹ fọkànbalẹ̀ ẹkùn àgbo máa ń mìíràn kò ní já gbogbo tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ yẹn ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ fọkànbalẹ̀ ẹ lọ fọkànbalẹ̀
ẹ lọ fọkàn balẹ̀ ẹkùn àbúmọ́ mi ni kò ní já Ògbómọ̀ṣọ́ ibi tá a fẹ́ kó dé náà ni ó dé ti dáadáa ẹni bá ní ọmọ débẹ̀ tó bá ní ọmọ débẹ̀ ọlọ́ba múnú okun lẹ̀ gbogbo àwọn tí bá wò pé ọ̀nà kan làwọn lè gbà kí á má lè achieve aims wa kí ọba má lè bá achieve aims wọn l'Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá wa dáhùn jókòó gbogbo tí wọ́n ní tí wọ́n fi ń dọba láàmú bá gbà lọ́wọ́ wọn bí wọ́n bá ti túbá ni ọ gbà lọ́wọ́ wọn àmáyé sí wà lájẹkùn ó túbá ṣé a rí prógámù tèmi mo máa ń wí àkọ́kọ́ ni pé kò sí ẹni tó lè ṣe nǹkan kan tako ọba tí ní sọ nígbà tí pé kì í ṣe pé nìkan ní sponsor mi gbogbo ìlú ní sponsor mi wọ́n lẹ́nìkan ní àròsọ bí àwọn kan ní gbowó fún bẹ́ẹ̀ ni gbogbo ìlú ní sponsor tèmi gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn tó bá ti jọ́ mo kọ àwọn ni wọ́n sponsor mi tó bá ti wá sínú wọn kọ̀ọ̀kan mi gbogbo ìlú yẹn ló sponsor mi tó gbogbo wọn ni wọ́n ṣe kíni ni wọ́n fọwọ́ sí pé ẹ má jẹ́ ká bùkún ọkàn ọba àwọn kan náà mi ń ṣe o àmọ́ mò ń gba hàn gbogbo tí ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ èyí fi péjì mi wá blọ́ọ̀fù yìí fi péjì mi wá followers o gbogbo ẹni bá ti ń follow pro life ọ̀dọ̀ mi yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n nífẹ̀ẹ́ o títọ́ ni èmi kọ́ ni wọ́n nífẹ̀ẹ́ tá lè mi sí mẹ́nu ayé ni sí mọ̀ Facebook ni ṣùgbọ́n tí ń jẹ́ òdodo pé ìmọ̀ mọ̀mọ́ ká má fi àbùkù kan orí àga yẹn òun ni wọ́n sọpọ́ọ̀tì ká má fi àbùkù kan orí àga yẹn kẹ́nìkan má fi ẹ̀tẹ́ gan orí àga sọ̀hún yẹn Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ wọ́n fi ìjà ọ̀rọ̀ ẹ̀sìn Ògbómọ̀ṣọ́ má fi túká mọ́ wa lórí ní táwa ń jà fún un tábà tí wàá rí anything gbogbo ohun tábà tí wàá lè rí tó lè máa fẹ́ máa ṣe bí wèrè bákan lórí àga yẹn àwọn jáde sí ẹ bá ti ń wọlé ẹ má bá mi ṣe programu yẹn tí mo ní ìdìnnú kó lè bá kàn wọ́n tó yẹ kó kàn kó lè bá kàn wọ́n la. naam ọ̀rọ̀ tí mo kọ́ fẹ́ sọ gbogbo àwa tá à ń jẹ́ bloggers l'Ògbómọ̀ṣọ́ yẹn ni mo fẹ́ bá wí gbogbo àwa tá a fira wálẹ̀ láti máa gbèjà àpèrè sọ̀hún ẹnìkan kan kọ́ lọ́rọ̀ wá ń ṣẹ́ o ìtara Ògbómọ̀ṣọ́ ló ká wa lá ipe ọmọ ọkọ sì ní wá ẹ̀jẹ̀ ní bẹ́nu vein wa ẹ̀jẹ̀ tí ń rọ̀nù ẹ̀jẹ̀ tó ń rọ̀nù vein wa ìdí ọmọ ọkọ ni kì í ṣèjọ ọmọ àlè òun ni a fi lè dákẹ́ láti máa sọpọ́ọ̀tì àpèrè sọ̀hún ẹnìkan ó ti máa gbọ́ bàbá wa táwọn àwòrán ẹnìkan ó ti máa wá fi ọ̀rọ̀ tí ọ̀dà ránṣẹ́ sí bàbá wa ìlú bàbá wa á sì máa wọ̀n pẹ̀lú ìsọmọ àlè òun ló di á jáde láti máa sọ̀rọ̀ kò sẹ́ni kankan tó rẹ̀ nǹkan sẹ́ni gbogbo wa ẹnìkan gbowó fún gbogbo wa láti tó ti bẹ̀rẹ̀ débi tó dé gbogbo àtàwọn tí ń kọ right up ní pé àtọ̀ ìlú wa yìí ìlú wa ni àtàwọn tá ń sọ̀rọ̀ jáde àtàwọn tí wọ́n ń share programu àtàwọn tá àjọ ń wo programu àtàwọn tí wọ́n ń love tí wọ́n ń like àtàwọn tí wọ́n ń ṣe dáadáa sáwa ìgbẹ́ tọ̀ kò ní sunmi kò ní rẹ̀yìn àtàwọn tó ń ṣàdúrà fún wa ẹ̀jẹ̀ kan náà ní rọ̀nù vein gbogbo wa yìí ṣé rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí gan ká wọn míì la ju wa tá ń sọ̀rọ̀ yìí lọ Ògbómọ̀ṣọ́ yìí ọ̀ka ẹlòmíì lè ná gbèsè ayé ẹ̀ lórí pé níbo ọmọ àlè kan ò lè Ògbómọ̀ṣọ́ wa kó máa ta àpèrè sọ̀hún lẹ́nu ṣùgbọ́n gbogbo akọ́ láìfi láǹfààní àti jáde àti máa sọ̀rọ̀ àwọn kan máa jẹ́ ẹ́ńjìnì fáwọn atáhùn sọ̀rọ̀ ni oúnjẹ bí àwọn tí wọ́n máa ń sọ pé ẹgbà báyìí ẹsẹ̀ báyìí ẹgbà ẹbí dátà ìgbẹ́ báyìí ẹsẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ nìkan àwọn jẹ́ ẹ́ńjìnì bẹ́ẹ̀ làwọn ti ń ṣàdúà àwa táwa jẹ́ táwọn sọ̀rọ̀ yẹn tá láǹfààní àti jáde sọ̀rọ̀ yẹn Ọlọ́run fún wa láǹfààní àti jáde sọ̀rọ̀ ni àmọ́ méjì á sí àǹfààní yẹn lò ẹ méjì á sí lò bẹ́ẹ̀ bá ń lójú ogun àwọn tá a jọ kóra jọ bá ta jẹ́ abẹ́ lọ jagun ẹ̀gbọ́ abẹ́ lọ jagun ojú ogun tá à ń lọ àti ìjagun lájàyè àwọn ọ̀tá ni wọ́n fèsì wa yìí àwa náà fèsì àwọn ọ̀tá àwa fúnra wa àtún wa ń bára wa jà bẹ́ẹ̀ bá tiẹ̀ sẹ́rẹ̀ èèyàn lójú ogun ẹ kọ́kọ́ yanjú ogun tẹ́ ń jà náà nígbà bá ṣẹ́gun tán bàbá tí wàá délé àmọ́ wa bára wa wípé bọ̀dá nájímù lójú ogun ọfíìsà nájímù tẹ̀mẹ́mọ́lẹ̀ mi àmọ́ abára wa fà á ọfíìsà súlẹ̀ bàtà wà lójú ogun ọfíìsà ìfi ìdí ìbẹ̀gbọ̀n lápá báyìí ní láìjẹ́ o àmọ́ bára wa fà lẹ́yìn ogun lójú ogun kọ́lá tún ti mọ́ bára wa fà á mọ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ yẹn níjọ́ pọ̀ ẹ máa wo gbogbo àwọn tí wọ́n ń pe àwọn ní blọ́gà àfa àtọ́lé àyè kàbísára ni o àmọ̀tẹ́kù ni o wèrè kan ti mẹ́ ní ìwó yìí ni o ti ń jẹ́ ọmọ wèrè ọmọ ìwó yìí ti jẹ́ tó pẹ̀lẹ́ ẹ̀ ní ọmọ Yorùbá ìtàtà yìí wèrè tí wọ́n ń ṣe fídíò nu gbó yìí àti àwọn alágbàkọ̀ tí wọ́n kọ́mẹ́ǹtì bú yìí ẹ lè rí láyé kí wọ́n kọ ọ̀rọ̀ nípa Tálíà láìda kọ́yà tí àfa Tálíà ṣe ń tí ọ̀dà àfàdàjìmọ̀ dín ní lawali àwọn yẹn ti ànú mo ti rí ẹmọ sí ààrẹ ẹsẹ̀ ní rí káwọn ẹni yìí ó kàn kankan nípa Tálíà láìda kí Tálíà ó ṣe ń tí ọ̀dà ìyẹn àbáyé ìmáàmù tọjà ọjà gbòyì ìmáàmù fi bá ti díjẹ ìmáàmù ọjà gbòyì ní rí kí wọ́n kàn tí ọ̀dà nípa àfa Tálíà get kọ́lá ẹ̀mọ́yé tí Tálíà ti dé tí ọ̀dà tó ti wíwó rowòrò tí ọ̀dà
àwọn ò ní kọ́ńtì ọ̀dàlẹ́ ní akún nípa rẹ̀ because ìfẹ́ táwọn ní sí tọ́lá ìfẹ́ afọ́jú ni àwọn kan tẹ̀lé lọ náà ní pẹ́tọ̀ àwọn òfin wọn ní distraction ẹ get kí ló wá dé àwọn táwa là ń ṣe ti kábíyèsí tá à ń ṣe ti ìlú àtúmọ̀ wá rí àìdára wa tábà tún wá rí àìdára wa yẹn àtúmọ̀ nílé ìbára wa wípọ̀ àwọn àgbẹ̀ sórí social media nígbà táwọn gbéra wa lé àwọn ọ̀tá lọ́wọ́ àwọn máa kún wọn ti sàṣíwánu pé àṣàṣì ti mú wọn ìṣe àsọ fún yín àṣké fún yín. ẹni bá ti rí pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ sísọ fóun kò tẹ́hun lọ́rùn mọ́ ẹjọ́ fílẹ̀ ẹnì kankan ọ̀rọ̀ mi sẹ́ni ìsìn tó wù mí ní sọ̀rọ̀ ń parẹ̀ mọ́ wọn sì níbi mílẹ̀ ìgbà tí ń sọ̀rọ̀ mọ́ nígbà àwọn náà mi ni ó wù mí ni mo wò pé ilé bàbá mi lélẹ́yìí ìlú mi lélẹ́yìí ẹnìkan ò lè máa wá bú ọba ìlú mi kí n máa wò náà pàtí ìsọmọ àlè ni mo fi jáde ọba ọ̀ràn mi ń sẹ́ àwọn olóyè ọ̀ràn mi ń sẹ́ wọn ti ń sọ̀rọ̀ yìí ìyálóde ọmọ mi rí àwọn olóyè pàtẹ́nu kọ́ mọ̀ mí ẹ gbọ́ wọn ọmọ mi èmi ni mo rárá mi mò ń jẹ́wọ́ ọmọ ọkọ ni wípé ẹ lè ṣe kí ni ẹ lè mọ wá fi ẹnu àbùkù gbọdú bàbá wa jẹ́ ọmọ àlè kan àtọ̀húnrìn wa kan ò lè wá sílùú wa kó mọ wá lo champion lé wa lórí kó mọ wá wòran so nígbà tí wọ́n mi sẹ́hun ìyìn gbọ́dọ̀ rẹ tí kẹ́nìkan kó yìn mí lọ títí ẹni bá kí mi tó yìn mí èmi náà wá kí ó ń tàn pé ẹ ṣeun tẹ́ mọ rí tí mò ń ṣe ẹ gbọ́ màá wá kí ó ń tàn pé ẹ ṣeun tẹ́ mọ rí tí mò ń ṣe ké gbogbo àwọn èèyàn kan náà ń jà fọ́rọ̀ ẹ̀ ní abẹ́lẹ̀ fa táwọn èèyàn sọ̀rọ̀ sórí social media tí wọ́n ń jà fitafita pé Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ sẹ́ ọba Ghandi èsì ọba tẹ́lẹ̀ rí fi wọ́n ń jà ju tiwa lọ àwọn táwọn sọ nìkan kọ́lá agbára pé báwa làwọn sọ̀rọ̀ ọmọ àwòrán nígbà tí àwa ni kò sí nǹkan kan bí ò bá sí àwọn èèyàn wa tí wọ́n ń wò wáyé náà tí wọ́n ń ṣí ààrẹ tí wọ́n ń bá wa kọ́mẹ́ǹtì nísìn tí o lè mọ ṣe láìpù ní ìsìnkọ́ ọmọ dá nǹkan ẹ̀sìn kò sì mọ dágbọ́ ni ẹ̀jẹ̀ á dúpẹ́ ìwọ tó bá rọ̀rọ̀ sọ káyọ̀sì gbà lọ́wọ́ rẹ ọ̀jẹ̀ dúpẹ́ fọlọ́run pé wọ́n ti ẹ̀ gbọ́ bó o bá sọ bọ̀ bá gbọ́ ń kọ́. àwa bloggers gbogbo àwọn táwọn sọ̀rọ̀ nípa pétọ̀ táàdé ọmọ Ògbómọ̀ṣọ́ ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tá à ń lọ ni ẹjẹ́ á fèsì ẹ má jà á fàyè lẹ̀ fún àwọn ará bí láti hẹ́ńtà yín o ẹ má fàyè lẹ̀ o ẹ má fi àyè lẹ̀ o ẹ má fàyè lẹ̀ o kọ́ máa ní àṣàṣì àwọn ló wá mú yín àwọn olóyèrè mo kí àbọ̀ olóyèrè ó ti sọ̀rọ̀ láàárọ̀ púpọ̀ ìbẹ́rì píjọ rẹ̀ yẹ mọ́ ẹ wo gba àwọn tí wọ́n sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn àwọn tí ń ya fọ́tò wọ́n ń ya fọ́tò wọ́n ń fi fọ́tò wọn wọ́n fi ń ṣe Ògbómọ̀ṣọ́ àwọn tí ń sọ̀rọ̀ náà ń sọ tí wọ́n fi ń sọpọ́tò Ògbómọ̀ṣọ́ àwọn tó lówó lọ́wọ́ náà fi ń kálukú náwó tiẹ̀ láti sọpọ́tò Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn kan bẹ wọ́n kóra wọn sínú gúrùpù wọ́n torí ọba dá gúrùpù lẹ̀ pé àní sẹ́ńtà náà lè ṣe ni pé kí àbùkù kan mọ́ kan orí tẹ̀sán yìí ìsọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ kìrìsìtẹ́nì ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ àlàáfíà ló là ń sọ yìí tó bá ti wáyé ẹnìkan tó bá ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọlé orí rẹ̀ ti bàjẹ́ nù nǹkan ọmọ tí ń ṣe irú wọn ni à ń wí àwọn alákatakítí nìyẹn èyàn báwọn ìfẹ́ pẹ́ lórí ẹ̀ àwọn bloggers tí mo ń bá wí àti mara wa ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni bá rí i pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìmọ̀ sọ́pọ́ọ̀tì kábíyèsí kò pé òun kò rún lọ́rùn ó lè fi ilẹ̀ ẹni bá rí i pé ìlú bàbá àwọn ni kò sí àbùkù tó lè kàn lórí rẹ̀ ìlú bàbá àwọn sì ni àwọn táwọn ọ̀rọ̀ yìí náà àmọ́ àbùkù tí máa ń kàn wá mo lọ́nu pọ́lásì ńjọ́ kan àwọn táà ti sọ̀rọ̀ wọn táà ti jà fún lórí social media yìí mo tún lọ kí fúnra mi ó sì lọ́wọ́ ọmọ mi rí ọ̀rọ̀ tí mo ń sọ àyè mo lẹ́lẹ́rìí kó lẹ́sí fọ́tò ọ̀dẹ̀ ó sórí rere bí n bá parọ́ ọjà mi nínú àwọn tí ń bẹ́ẹ̀ nu ṣé mo Ògbómọ̀ṣọ́ ó wà ń bẹ́ẹ̀ òun wá ń wò pé ẹni yìí ló wọn ọmọ àròsọ fi rí ó sì dìnnà èmi ní ó sì mọ̀ mí àmọ́ kí n wá dún social media kí n wá sọ pé nìyẹn pé ẹsẹ̀lẹ̀ wà lóhùn mọ̀ mí rí nígbà tí èèyàn kò bá láta ìmọ̀ tó ní táwọn wíì náà òun náà sọpọ́tà ọmọ ìlú sọpọ́tà kábíyèsí ni ó ṣe ń pẹ́ kódẹ́ fọ́tò ó ní bẹ́ẹ̀ bó ti rí nù àmọ́ ní táwọn wíì náà olólùfẹ́ kábíyèsí ni so lọ́wọ́ gbàjá sí pé ìtí ń ṣe òun làwa ìtẹ́nìyẹn ń ṣe làwa náà ń ṣe ṣèbáwa ló deny kò deny ìlú ó ti tàn àìmọ̀ yí àwọn tá a ti kárí wọn lórúkọ wọn mo sọ́njọ́ ọ̀kan mo ní àwọn ayélára wọn ò mọ̀ ayélára ò gbéṣẹ́ fún mi àwọn ò support ayélára à ń support fact ni bẹ́ẹ̀ mo sọ fún yín ní tá a mọ̀ lótìtọ́ là ń sọ àìmọ̀ ayélára tó ti rí mi tó kí mi alára mi ò rí mi báyìí kò sì ní kí mi nígbà tí wọn ò rán mi ń ṣẹ́ mi náà nírètí kí wọ́n kí mi mọ̀nà tó bá kí mi náà ń kí wọn padà ní nígbà táwọn rán mi ń ṣẹ́ èmi ń ṣiṣẹ́ tèmi fúlù ni Ọlọ́run tó ní ìlú àti ìlú fúnra rẹ̀ ọmọ tó ti san kó wa lẹ́san àìmọ̀ yá àbùkù tó bá àwọn tá à ń ṣe fún àwọn sáwọn láti ń ṣe fún ní àbílù tó gbogbo àwa tá bá ń sọ̀rọ̀ willingly fún Ògbómọ̀ṣọ́ tó bá ti rí pé ọ̀rọ̀ yìí
àwọn mo sọ náà mo ní pé níta bá ti rí pé a ní lè defend lórí social media mọ́jà sọ tó bá sọ tó bá yíwọ́ o lè mọ́rẹ̀ nìkan kan tó support ẹ o bẹ́ẹ̀ mo sọ fún ẹ pé wá sọ̀rọ̀ kan tó ní evidence ẹ lọ́wọ́ tó bá ti padà yíwọ́ o lè mọ́rẹ̀ nìkan tó support ẹ à ń fẹ́ yín àyà à ń fẹ́ ọ yóò yíwọ́ náà ó rí àwọn tí ó dìde sí ọ ó la kì í sọ̀rọ̀ tó bá ti nídìí ọ̀rọ̀ tí ó bá ti ní hujja mi dákú àní sọ tí ó bá ti lẹ́rìí inú àní sọ má sọ tó bá sọ yọ padà yíwọ́ tó bá yíwọ́ báwo yẹn ti pọ̀ kọ́mẹ́sẹ̀ san rẹ̀ yẹn o lè má nìkan tí ó sọ pé fún ọ pé ọmọ ayá ẹ̀ dìde sí. ẹ̀kejì tàbí sanra ó sọ ọ̀rọ̀ kan tí mo gbọ́ èmi gbọ́ láìfò ẹ̀ mọ́ wàhálà tí máa ṣe láìfò báyìí èmi ti ṣe tèmi nìyẹn ó wá kù sọ́wọ́ tiẹ̀ bí ó ti wá gbé láìfò tọ̀dọ̀ tèmi tó fi máa fi ṣe láìfò nígbà tí ọ̀rọ̀ sọ mọ́ ó sọ ọ̀rọ̀ kan mo kọ́ fẹ́ pílé ọ̀rọ̀ yẹn ná kí n tó wá sọ̀rọ̀ lórí ẹ̀ máa pílé ọ̀rọ̀ yẹn kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́gbọ́n tó sọ tẹ́ẹ̀fù mọ̀ pé Kàbísà ó dìsáàbù kéèyàn san ní etí gidi ẹ kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí ná Kàbísà ní ọmọ tálíà tù. gbogbo ayé ẹ wọ ọ̀gbẹ́ni tó ṣe kù bí gbá bí tó yìí Abdulaziz ló ń jẹ́ Abdullahi Gani ẹ rí bó ṣe ṣe fọ́tò èmi àti bàbá mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ó wá ní Ògbómọ̀ṣọ́ Cradle Carnival pé a kú ìmúra sílẹ̀ Adugno àwọn òun ṣẹ́ bọ́ sáwọ́ sì lè bá ilẹ̀ bọ́ ṣe torí àmọ́ bẹ́ẹ̀ bọ́ lẹ̀ ń ṣe ń bẹ̀. èyí tẹ́ fi mọ̀ pé sẹ́ni tí ń dùn Kàbísà ilé yìí o tó fi pe Carnival lẹ́bọ̀ ẹ gbọ́ yìí ni pé ìgbà tí wọn ò ti pe tọ́lé àfa rẹ̀ sí wàláhì tí ń dùn nù kò sí nǹkan kan Kàbísà kò sí ti ń nù tí wọn ṣe Carnival ní ọdẹ òde wọn kì í ṣe dọ́gba nílọrin sópin lẹ́bọ̀ mi fún látẹ̀ńsàn ẹgẹ́ ìtẹ́rí ẹ̀ mi ò fún látẹ̀ńsàn mi fún látẹ̀ńsàn tẹ̀lé àwọn ọ̀rọ̀ kan bẹ ó yẹ kéèyàn yanjú ẹ̀ ní òun náà mọ̀ pé ipa ìṣẹ́rù awọ Mr. Olúwatóbi àbí Olúwa Israel dada mo kàn fẹ́ clear kankan ni mo kàn fẹ́ kẹ́yẹ ọmọ tí ń dùn wọn ni àwọn ẹni tẹ́ bá ń rí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ Kàbísà kẹ́yìn bá ka ọ̀rọ̀ rẹ̀ kún mọ́ kẹ́lẹ́ mọ̀ pé ìlara ni ìdùn ni yí pé wọ́n ṣe nǹkan nù lù abáàrẹ̀ ọ̀wà rélíbàǹtì mọ́ ẹ gbọ́. tí n bá wá sọ̀rọ̀ nísìn ẹnì Kàbísà ń sọ̀rọ̀ táni wọ́. ṣé Carnival tẹ̀ tí ìbẹ̀rẹ̀ tí gbogbo àwọn oníròyìn àwọn pírẹ́sì yìí tó ti ń bára wọn jà tó ti ń gbéra wọn ṣépè torí 100,000. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bloggers ṣe rí láì ṣé owó ni wọ́n ń jà sí láàfin mò ń sọ fún àǹtí yẹn wípé kọ́ mọ́ jáde ṣe láìfù ń jọ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ bí má ṣe láìfù ká jẹ́ kí ọ̀rọ̀ lé ọmọ nínú ilé ẹ gbọ́ ẹ ṣeun bá mi ó yé mi mo fẹ́ kí ọ̀rọ̀ kan mo kàn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ mi ni mo kàn fẹ́ gbọ́rọ̀ yẹn wọlé ni ẹ má bínú fún wọn pé àwọn èèyàn wọn fẹ́ kí ọbọ̀ yọ wọn fẹ́ kọ́ Kàbísà yẹn ṣe kò jẹ́ nǹkan kan Kàbísà ọ̀rọ̀ rẹ̀ bó fún tani ní ọ̀rọ̀ Kàbísà àfáàlẹ̀ gan kò ṣe fáwọn kọ̀tàlítì tọrọ tíá kò jẹ́ nǹkan káwá sí pòun fúnra rẹ̀ mo kàn fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí àkankan nípa ọ̀rọ̀ yìí ni àkọ́kọ́ ó ní wọ́n ń jà sí 100,000 ní palace sórí ntọ́ ọ̀bá mọ̀ Kàbísà mọ̀ sọ̀rọ̀ pa rẹ̀ mọ́ o yóò padà kó bá o èmi wá fún ọ ní wọ́nì ni o sọ pé tó bá ń sọ̀rọ̀ láti dìbẹ́ǹdì àfá rẹ̀ àti wọ́n dìbẹ́ǹdì tọ́lé àfá rẹ̀ Ọlọ́run rán ọ sí tọ́lé láti máa ṣerú rẹ̀ ní láti máa tẹ̀lé kò sí wàhálà ṣùgbọ́n máa ń ta sí Ògbómọ̀ṣọ́ máa ń dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó ti ń tayú àlà báyìí ó ti ń tayú àlà lẹ́nu ti yẹ kó máa ní àwọn kan ń jà sí 100,000 nínú kí lọ́kàn nítorí wọ́n jà sí ní tí wọ́n rí bọ́ báwo ni wọ́n fẹ́ jà sí máa bọ̀ wá ìlú bàbá ti yẹ tó jẹ́ ìlú Abẹ́òkúta tí wọ́n ti ẹ̀ mọ́ ń bẹ̀rẹ̀ bó ti wọ̀ bá wọn jà sówó kan bẹ̀ fájì ti ẹ̀ gbàwọ́ gẹ́ ń bẹ̀ tí wọ́n ti ẹ̀ mọ́nú pọ́lásì káti ẹ̀ dúpẹ́ báwọn kan ti ẹ̀ wà nínú àwọn tí wọ́n lè jà sówó wọ́n tẹ̀ oníwọ̀n ń jà sówó kí wọ́n jà sí kọ̀ọ̀kan bàbá rẹ̀ kọ̀ọ̀kan afá rẹ̀ àwọn aláàrin wa ń tọ́rí ajá sí so lè fi yún wá kan bí àwọn èèyàn pé wọ́n ń jà sí Carnival nítorí wọ́n jà sí kọ̀ọ̀kan kò sí kíni kọ̀ọ̀kan mo kẹ́ gbọ́rọ̀ ìdílé ni o. àbí wọn méjì nìdílé ẹni ṣe là ó Cradle Carnival àbí kílẹ̀ pé tó jáde pé wọ́n wà náà ilẹ̀ bí í ṣe ló wá lọ táàgì kàbí sọ́ra mọ́. sẹ́ẹ̀rí ó ní Cradle Carnival mo mọ̀ pé àìkàwé rẹ̀ ní sí ọ not Cradle Carnival ọwá ni wọ́n fi gbáyàn ní kẹ́kẹ́ kábíyèsí ọba Gandhi tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ àwọn ẹ̀rí gbáyàn ni o àbí aráàlú ló fi pé níyẹn gbáyàn
torí ọ̀rọ̀ rẹ̀ ò ní máa kàbírù àmọ́ tí ń dùn ọ́ o ní pé àfáà rẹ kò sí inú àwọn tí wọ́n pè kò sì lè sí mbẹ̀ kò sí tó lè ṣe àlẹ́ pé àfáà tọ́líà kò yá tábà pé tọ́líà yóò wà wọ́n fi Muhammad búra tó pé àfáà tọ́líà ní kánífà yẹ wàhálà yóò wà ó sì fẹ́ wá gan ọ fẹ́ wá wọn ò pé tọ́líà ni tọ́líà fẹ́ wá kánífà wàhálà wọn ò pé ni wọn ò sì lè pé so ìdí ń dùn ọ́ nù tó fi wẹ̀ pé kánífà nítorí ọ jẹ́ kò bá bàjẹ́ kándù ìbá jẹ́ àbẹ́lá kánífà sọgbọ́ àwọn la nílùú ìlú bàbá rẹ ni kó mójútó ọgbọ́ wúlò olú bàbá rẹ ọ̀ rẹ́lífàǹtì wọn mọ́ tí ẹ̀ lọ́pàlásì ọba níjọ́ kan kó o ṣe fídíò mọ́ ti ẹ̀ rí ọba nìkan kàn kó pàlásì yẹn káwọn èèyàn ti ẹ̀ wẹ́kọ̀ mọ́ ẹ lásán ìfọbalẹ̀ káwọn èèyàn ti ẹ̀ wẹ́kọ̀ mọ́ ẹ wọ́n ní ẹjẹ́ wọ́n ní ilé láti kẹsọ̀rọ̀ òde ọ̀dà kéèyàn kọ́kọ́ ní ilé bàbá rẹ̀ náà kó tó fẹ́ lọ́mọ ṣe kíní kan tà kò sí ní tó ṣẹlẹ̀ ju pé mo ṣe kíní afáà rẹ̀ wọn ò pé afáà rẹ̀ ọ̀ rẹ́lífàǹtì lóko mọ̀sọ́mọ̀ tọ́líà ọ̀ rẹ́lífàǹtì mọ́ tọ́líà ń jẹ mọ́sà létí tí ni tọ́líà ń jẹ mọ́sà Ògbómọ̀ṣọ́ létí tí ni kò rí sínú mọ́sà kankan jẹ wọn ò ní ẹ̀bà ṣe nǹkan l'Ógbómọ̀ṣọ́ yẹn lórúkọ Ògbómọ̀ṣọ́ kẹ́gbọ́ tọ́líà sí ó ti bọ́ kọ̀ possible ìyẹn ti lọ so ọ̀rọ̀ tèmi ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ Kàbírù ó ní wọ́n fẹ́ fi kówó jẹ ni ọmọ ìlú tó bá gbó lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ kó mú wá Carnival kọ́ sọkọ́ jáde tẹ́kí sọ fún ọ fúnra bàbá kábíyèsí nínú náà láì owó láì gbó lọ́wọ́ ẹnì kankan láì gbó lọ́wọ́ wá láì gbó lọ́wọ́ wá Mr. Ẹlẹ́sọ̀ Ìbùkún ó ní àròsọ fi why it is by now you people ojúlọ ọmọ Ògbómọ̀ṣọ́ have not issue this boy Kabisara to court ṣe rí Kabisara èèyàn lè ní bá níyàn gbé lọ kóòtù ẹ kàn fẹ́ dáràn sáwọn ẹbí ẹ lọ́rùn ni gbé ló ti fẹ́ rówó ẹjọ́ bí láti fẹ́ rówó ẹjọ́ àánú tèmi ní máa ṣe wallahi ta'ala pé ẹmú bọ̀bọ̀ yẹ sáfilẹ̀ ẹgẹ́tì ignorance ni ní fi ṣe tí ń ṣe yẹn àìmọ̀kan ní fi ṣe tí ń ṣe hun tó bá mọ̀ pé òun tó bá jẹ́ pé àbí ó mọ̀ pé tóun ṣe hun tí ó bá délẹ̀ tán àfáàtọ́ lẹ́ ò lè gbà òun kalẹ̀ ni wàhálà kò ní ṣe èmi sì ń sọ fún Kabisara lọ jáwọ́ o máa sọpọ́ọ̀tì àfáà rẹ lẹ́gbẹ̀ẹ́ kan fọ̀rọ̀ bá Ògbómọ̀ṣọ́ lẹ̀ fún wa Ògbómọ̀ṣọ́ ṣèlú bàbá rẹ kìí ṣèlú ìyá rẹ o lẹ́bí o lára mẹ́ ọgbọ́ so fílẹ̀ fún wa àfáà rẹ tọ́líà a ti mọ̀ pé àti ẹ ti jọ wà ti pẹ́ ẹ ti jọ wà ó ti pẹ́ tó ti ń bàbá gbọ́pàá ó rèé tó ti ń bàbá rẹ gbé ọ̀pá a ti mọ̀ máa tẹ̀lé àfáà rẹ ẹjọ́ máa tẹ̀lé ayé lọ àmọ́ má dá sí mo sọ fún má dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ o lè níwájú kankan káwá dá sọ́rọ̀ Abẹ́òkúta àbí ká sọ́rọ̀ Ìwó kọ̀ọ̀kan wá ti wí ẹsẹ̀ ra yín ọgbọ́ torí tí wàhálà rẹ bá délẹ̀ àbá ẹ̀mí rẹ ò ní gbé o ogún mọ̀ pé n bá ṣe lápẹ̀rẹ̀ mo ti ṣe nù mo ti ṣe nìyẹn n bá wọ ọkọ sọ n bá wọ ọkọ wí mo ti ṣe tèmi nìyẹn lọ sọ ara rẹ owó tí mo ní ni mo yá ọ yẹn àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n da ẹlẹ́kùn kì í ṣe àwa ìmọ̀ àwọn tí wọ́n kì í sọ̀rọ̀ tí wọ́n ti ráyè tiẹ̀ Ògbómọ̀ṣọ́ ju gbogbo tí ń ṣe ń lọ́ba ṣùgbọ́n ọ̀lẹ́bi ká ní bí àfáà rẹ ti ń ṣe onísìn wọ́n ti fi tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ hàn ni wàláhì wà gẹ́rọ́ mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ṣe kìí ṣe ìlú tí ẹ máa ń wá yẹnu sí ta ni wọ́ ta tó lé àfáà rẹ ta ni tó lé àní Ògbómọ̀ṣọ́ bí ibà sí ìyàwó oúnjẹkújẹ tó ti pọ̀ àwọn oníjẹkújẹ àtàwọn olówó ogbó àwọn onímọ̀tàlẹ́ni nìkan tí wọ́n ń torí ìmọ̀tàlẹ́ni nìkan tí wọ́n fẹ́ ya ọmọ àlè ta ni tọ́líà ó mọ̀ pé bí ara ògiri ọba lanu aláǹgbá ò lè wo ògiri lọ Ògbómọ̀ṣọ́ ni àwọn tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n fọ gbogbo ọmọ ọkọ ni wọ́n tí wọ́n wọ ọmọ àlè ló fún tọ́líà ní liver tó fi dàárọ̀ yìí ta ni tọ́líà àwọn tó gùn tiẹ̀ lọ ti ṣéètì l'Ógbómọ̀ṣọ́ tí yín yóò fi wá jáde tó máa wóró wòró lẹ́nu gbogbo ẹni mo fi máa sọ gbogbo ẹnu ni ta ni tọ́líà tani àmọ́ tó bá ti lè mú àwọn tó bá ti ní nǹkan tó bá ti lè pe nǹkan wọn ní gbàrúfù kí ló tún kù mọ́ àwọn tí wọ́n ní nǹkan tí wọ́n jẹ́ ọmọ tata wò pé àwọn tí ẹkún ó dúró tán yányán tí wọ́n ní láti gbogbo ayé wò pé ẹkún ó dúró ti ọba tí wọ́n tún fi wọn tako ọba àwọn ọláwọn tó yá ń jẹ àwọn tá a wò ní èèyàn tá a wò pé tọ ọmọ ọkọ ni wọ́n
tí wọ́n padà yá tí wọ́n kọ̀ọ̀rọ̀ àwọn ọmọ àlè àwọn ni wọ́n ń tẹ àwọn ní ọlá àwọn ní ọwọ́ àwọn ní tọ́lá ń jọlá wọn àwọn ní ìbáṣà wọn kí ló dé ṣe wá lé tó bá Ògbómọ̀ṣọ́ yẹn ṣe ẹran rírọ̀ àìgbà wèrè láàyè àìgbà dèdè láàyè kí bá ṣe bẹ́ẹ̀ bó ti ń sọ fún ẹ̀yin tẹ́ ẹjọ́ lówó mọ́ ń sọ fún yín àti bọ̀tán yín bẹ́ẹ̀ dé ẹ lọ jáwọ́ so inú yín sì ń dùn bí àwọn aráàta kan ṣe ń yọ bí wọ́n ti la ilaha illallah inú yín sì ń dùn ẹ sì ń wòran tí àwọn kan àwọn ọmọ àlè kan sì ń ṣe ìlú bó ti rí náà ẹnìkan wá ní adákẹ́ kí wèrè ọmọ kan jáde kó ní Carnival wọ́n fi kówó jẹ ni indirect nígbà wí sí kìí sọba nígbà wí ṣé ọba kọ́ ló ní Carnival ṣé ọba kọ́ ló ní Carnival ẹ lọ wo fídíò mi èmi kàbí sára ni èmi rí ọ̀rọ̀ rẹ̀ rò mọ́ torí pé tó bá ṣe lè mú tọba mọ́ àmọ́ mo rí pé ọ̀rọ̀ yẹn ó ní Carnival ó lẹ́bọ ni Carnival ààrẹ wọn fẹ́ fi kówó jọ ni owó náà fi kó jọ èló làfà rẹ̀ dá sí tí wọ́n gbà lọ́wọ́ àfà rẹ̀ tí wọ́n fi kó jọ àbí àfà rẹ̀ gan ṣe kí ni fẹ́ gbà mẹ́ torí ọmọ ọ̀sán ní kókó bóbó yà rẹ̀ fa wọn pẹ nígbà gbogbo tó lẹ́yìn ọkọ̀ yẹn wọn pẹ sọ̀rọ̀ èyàn lábòsí gbogbo yìí nígbà tí kàbẹ́sẹ̀ láti ń pè àfẹ́bíbù lọ yìí ní àbíbù kápẹ́ntà kí lẹ́rí sọ́sí a ní àbòsí ni ò jẹ́ kẹ́ni ẹlòmí ò gòkè àbòsí inú yín tó tó wá dá fún yín inú yín tó tó wá dá fún yín àbòsí ni ò ní jẹ́ kí Islam yín wọ wájú Ọlọ́run wallahi ẹ̀sìn yín Ọlọ́run tẹ́wọ́ gbà ẹ lọ wo gbogbo fídíò mi èmi lakọ́ mọ́ pàtó yá lórí àmọ́ wọn ní mọ́nà àdẹ́mọ̀ òdìmọ̀ níta pàṣẹ lèyàn gbà kàbísà náà wà jáde torí ẹ̀gbọ́n àbíbù lọ́ọ̀hì ní tàwa ẹni tí ọba yàn tó bá fọwọ́ sínú ní tiwa èmi kálukú ló ní táwọn Ọlọ́run tó gbà fún ẹ̀yin gbà fún tọ́líà àwọn gbà fún àbíbù láyì kò sí láì fi ń bẹ́ẹ̀ mọ́mù làwọn méjèèjì tó wá ti wá fi lè mú àwọn ará tọ́líà kàbísà tó wá sí ará nulẹ̀ o ará àtàwọn ń pè mọ́mù àbíbù lọ́yìn máa ní àbíbù tó àwọn ń pè àbá àti tọ́líà náà ní tọ́líà ní ìṣẹ́ wa ń ṣàbòsí sẹ́yìn kọ́sàn ẹ̀yìn kọ́sàn àwọn yóò náà pé kọ́mọ́ pé àbíbù lápọ̀ mọ́ àbíbù láyì lórí mọ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ torí pé àbòsí ní gbogbo tẹ́ ń ṣe mo tún pẹ̀ tọ́líà kí ni mo tún pẹ̀ tọ́líà ẹ mọ̀ ìlàhìlàlà àbá àbíbù lọ́dọ̀ pé àpọ́nlé ara wọn ju ti ẹni àbá àbíbù láyì ní àpọ́nlé ju àbá àtọ́líà lọ àpọ́nlé àbá àbíbù láyì ẹ̀kọ́ tí ń bá ti àbá àbíbù láyì ju ti àbá àtọ́líà lọ ẹ wà lánàá gbàgbà máa ní àbíbù kápẹ́ntà eré yín bàjẹ́ àwọn ò sì ní problem àná wa ń pe àfáà yín náà ní tọ́líà nísìnyí ni wọ́n ń bí yín ẹlẹ́ bínú kú. so Ògbómọ̀ṣọ́ kì í ṣe ìlú kan téèyàn máa rí fín tí ì bá ṣe àwọn ọmọ ọkọ tí wọ́n ń wù ọmọ àlè tí ì bá ṣe ẹ̀yàn lówó tó ẹ pa rẹpẹ́ lówó lọ́wọ́ tẹ́ ń fi owó yín tẹ́ kẹ́ fowó yín kẹ́ fi ràn ìlú lọ́wọ́ àmọ́ torí pé ẹ̀yin nìkan lè fẹ́ mọ jẹ́ kó máa rí yín fowó yín lọ́wọ́ mọ́ ẹ̀ fowó yín bàlú jẹ́ ẹ̀yin lẹ fún àwọn ìyẹn náà láàyè àti máa ṣe tí wọ́n ṣe Ògbómọ̀ṣọ́ yẹn kọ́ọ̀mù yẹn kan jáde kó gbé ọba lọ kóòtù kẹwàá ní ẹ ó nọ́mà náà ẹ̀yin ó nọ́mà kábílẹ̀ ṣètò ọ̀rọ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ẹni sọpọ́ọ̀tì rẹ̀ pẹ̀lú owó yín náà inú ìlú kan náà tẹ́ ẹ sì jọwọ́ pẹ̀lú ọba yẹn ẹ sì lẹ́ẹ̀bínú ọba ìlú náà lẹ́wà lẹ́yìn olówó iná tí àbájí lẹ́nu gbàgbà tí wọ́n pẹ́ ọmọ ìyàwó ní fagbọ́ ayà lọ́ba tí ń bú ọmọ lọ́dún bá rí gbẹ̀yìn olówó yẹn ò bá sọ̀pọ̀tì ẹ̀ sí gbogbo àwọn ọmọ náà yóò mọ̀ wí tí wọ́n wí. last year Carnival fìlà rẹ̀ mo dé mo mọ̀ dé ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbẹ̀ lẹ́ẹ̀bọ ìyẹn mo tó dé sórí ti yí ẹ̀ yìí pẹ̀lú ògùn Ọlọ́run àtún kọ́lá gan ti yí ẹ̀ yìí tún wọ òfì ọgbọ́n wọ́n tún wọ òfì last year yìí wọ òfì lórí mi ò tẹ pìpìà mo kàn dé fìlà mo wọ aṣọ fúlé mo kàn ṣe wá ṣe fàájì last year Carnival máa dùn gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ wá Carnival ọlọ́jọ́ dá fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní wá náà jágbé ìyá mi kan bẹ ó ní àwọn lè wá ìyá wa Margaret mama àgbáyán da mo mọ ìyá kan máa sọ pé wọn ò fẹ́ wá ọ̀yẹ̀ tó ń da sí pé àwọn àgbà ti dé àwọn lè wá gbogbo ọ̀tá fẹ́ wá ọlọ́wọ́ jìyà dé dáadáa ìjọ wọn ó dùn wọn kàn sí àbísọ̀rọ̀ àwọn náà wà kọ́ wá ṣe fídíò ní kí tọ́lé ọmọ wà ó lè wá o tọ́lé ó lè wá o ọlọ́gbọ́n ó mi kí n play orin sí tó ó mi kí n jó 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 gan o ibo lórin wá o ibo lórin yìí wá o ó mi kí n jó.
bá ti kọ́ kò sẹ́dá tó lè yí òdodo. sọ gbọ́ ntọ́lọ́run bá ti kọ́ kò sẹ́dá tó lè yí òdodo. Ọlọ́run bá ti kọ́ kò sẹ́dá tó. ẹ̀yẹ́ máa kọ́mẹ́ǹtì dèdè rẹ̀ máa bú wa káà máa fi ti ẹ̀yin tèmi mo fẹ́ jó ni o ẹ jọ o ẹ má bínú o mo fẹ́ kẹ́ mọ̀ pé tọ́ àbá àwọn Gandhi ti kí ni ó ti dé kò sí ní tó lè ṣẹlẹ̀ mọ́. Ohun tọ́lọ́run bá kọ̀ máa yàn kò sẹ́dá tí ó yí láéláé. ní tí mo gbé sára yín ẹ bọ́ ní bọ́ mi. Ọba wa Gandhi ọ̀la òye òrùmọ̀gẹ́gẹ́ bàbá kí ẹ pẹ́. wèrè kan ti fẹ́ kú ìdálò wèrè tá à ń kọ́ ikọ́ ni ìdánlò ní tó bá rí o ṣe mo fẹ́ jó. ènìyàn fẹ́ fàyè dààmú yìí kò nílò ààyè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. àní ènìyàn fẹ́ fàyè dààmú ọba kò nílò ààyè. sórí láìpẹ́ tèmi tí mò ń ṣe yìí ìwọ tó o bá ní hypertension tó bá jẹ́ ọ̀tá ọba mọ́ wà bí o tó o bá ní ẹ̀jẹ̀ ríru mọ́ dèbí o ìjọ lọ́ọ́ kú o nítorí pé èmi ọ̀rọ̀ ayé dátà ìwọ̀n èmi ìbá àdó dátà 1 million o lè àtẹ̀tì torí àwọn àṣìkè ayọ̀láwà ó lè dátà ló wà ń dátà ní àdáradá. ẹgbẹ́ o ọlọ́run bá ń sọ́ba sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ́ o tó máa sọ ọlọ́run bá ń sọ ọba wa ọlọ́run bá ń sọ́ba sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ́ o tó máa sọ ọlọ́run bá ń sọ ọba wa ọlọ́run bá ń sọ́ba. ẹ jákun àwọn chọ́ọ̀chì kan invite mi bàbá wa chọ́ọ̀chì yẹn wà ní wọ́n ti ní kí n wá gbalẹ̀ wọn ó sì lọ àbá chọ́ọ̀chì bàbá wa yìí chọ́ọ̀chì wọn yìí pásítọ̀ Ológunṣẹ́ Samson Ológunṣẹ́ bọ́ńbọ̀ káyé àwọn kan tó bàjẹ́ tán ní lọ chọ́ọ̀chì mọ́ lọ. sàbíà bá ń sọba ọba tuntun lẹ́ o kó máa sọ ọlọ́run bá ń sọ. lọ́jọ́ ìmú nílò wa ni ẹ bá sọ fún bàbá wa jẹ́ pé kò ní burú fún jẹ́jẹ́ ànábì ẹni kò ní burú fún pẹ̀lú ntọ́kọ̀ yìí ó ti pọ̀ jù orí ẹ ti dùn jù ó ti dùn jù ó dùn jù. ọlọ́run bá ń sọba. ní Carnival a tún pílò ní Carnival. àti àbá ń sọba ọba tuntun lẹ́ o kó máa sọ ọlọ́run bá ń sọba wá. oníburú bàbá oníbàjẹ́ bàbá ọba wa Gandhi lẹ́ o kó máa sọ oníburú fún ọba wa. kí ni kàlẹ́ mọ̀ pé tí bá kàn ń gbókọ̀ báyìí lásán nínú àdè máa dùn tí n bá wá rí bàbá báyìí n ò pé ṣé màláìka lélẹ́yìn ni o sáà nábì Ọlọ́run ni o ǹjẹ́ bàbá yẹn Gandhi Ọláoyè Àfọlábí ó wà l'Ógbómọ̀ṣọ́ bàbá ẹ jayé lọ orí àwọn ọ̀tá yín burú dànù. àti àbá ń sọba ọba tuntun lẹ́ o kó máa sọ ọlọ́run bá ń sọ. ẹ ṣeun bàbá Samson Ológundé Pastor Samson Ológundé wọ́n ń pè mí ìndẹ̀tọ́sì tiwọn náà wọ́n ń pè wá pẹ́ká tó ń ká wá níjọ́ tí wọ́n kọ́ lọ bá Pastor Samson ẹ wá wo àpọ́nlé ọ́fíìsì wọn tiẹ̀ tún wà bàbá yẹn dẹ̀ kúrò ní ọ́fíìsì wọ́n dẹ̀ wá bá mi àwọn pásítọ̀ dáadáa àwọn gbà pé Ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni àwa ń kírun àwọn ń pàtẹ́wọ́ à ń sin lọ́ọ̀ ni àwọn gbà bẹ́ẹ̀ ẹ̀yin àfa àkànlẹ̀ wá sí èrè bá ní ẹ̀ torí náà àwọn èyí ṣe àwọn ò sin Ọlọ́run bàbá ẹni wọ́n wá ń sìn bàtàn wá sin Ọlọ́run àbí gan fádà ni wọ́n ń sìn ẹ dákun wọn ni wọ́n pè ó ní mọ́sọ̀pọ̀ òní yìí àbí nájú ní wa wọ́n gbádùn rẹ̀ pọ̀ ẹ ṣeun wọ́n gbádùn rẹ̀ pọ̀. ọba wa ayé òní má bá mi ọ̀tá òní. ẹ máa sàmí àbá yìí fẹ́ ṣàdúà bàbá wa yìí jẹ́jẹ́ àná yìí fẹ́ ṣàdúà fọba ẹ máa ṣe àmín náà. ọba wa Láòyè fún Ògbómọ̀ṣọ́ ọ̀tá òní mú ọba wa. ọlọ́run bá ń sọba àti àbá ń sọba ọba tuntun. o lè fẹ́ pè wọlé 09037953997 09037953997. lẹ́ Ògbómọ̀ṣọ́ ọlọ́run bá ń sọ ọba wa. adúpẹ́ f'Olúwa ọba tó péye tọ́yọ̀bá fún wa l'Ògbómọ̀ṣọ́ adúpẹ́ f'Olúwa ọba ńlá. ọlọ́run bá ń sọba àti àbá ń sọba. ọlọ́run
ọlọ́run tó rí mùsùlùmí méjì ò gbé ọba fún ó rí ẹ̀yin àfáà ńlẹ̀ kò gbé fún yín ó rí ẹ̀yin ṣéwù ńlẹ̀ kò gbé fún yín ó wá lọ wo pásítọ̀ sùnsùn ó wá wo pásítọ̀ lókàn tí ó ṣe tí ó yan rí ó gbé fún pásítọ̀ ẹ wá ń bínú ẹ padà bínú kú. Ọlọ́run má bàa tẹ́tí sọ̀rọ̀ yìí ọ̀làwọlé ọ̀dọ́gà ó sábà ní àṣeyọrí ọlọ́run bọ́ba ṣe ọlọ́run bá ń sọ́ba àti àbá ń sọ́ba ọba tuntun lẹ́hùn kó má ṣọ́ ọlọ́run bá ń sọ́ba wá. àtìyànba nílò Ògbómọ̀ṣọ́ àtìyànba nílò Ògbómọ̀ṣọ́. wọ́n lẹ́yìn nǹkan tó lọ sí Supreme Court látọ̀rọ̀lẹ́ ẹgbọ́ba lọ kóòtù ibi ẹ̀rí ẹgbọ́ba lọ àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́ àpamọ́jùbá àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ká mọ́ dáwátì àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ yóò mẹ́ra dára sí àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́ àwọn àdúgbò ní kí n bá wọn kí yín gbogbo àdúgbò gbogbo wọn kí ọba gbogbo àdúgbò gbogbo wọn pátá gbogbo wọn pátá wọ́n sì fa ìdára bàbóde ẹni afẹ́ oríta náírà ọjà gbó. ó ti tó jẹjẹ ànábì ó tó a ti yan ọba l'Ógbómọ̀ṣọ́ ẹ lọ kóòtù níbẹ̀ rí ẹ lọ ẹ̀kàn fẹ́ wẹ̀sì owó ṣé ẹ̀rọ bá ń kóòtù ni sọ́kọ́ọ̀dì kóòtù ni sọ̀wọ́n ayé kóòtù ṣé ẹni sùúrù sọ̀wọ́n bá dé kóòtù ni òun ni mo fi ní gbogbo ẹni tí ń l'Ógbómọ̀ṣọ́ àgbọ́n ni àdínláàkáì ni ẹni bá pe ọba lẹ́jọ́ ìlú ló pè lẹ́jọ́ kì í sọba ẹ gbọ́ ìlú ni wọ́n pè lẹ́jọ́ àwa ni wọ́n pè lẹ́jọ́ kì í ṣe kábíyèsí represent gbogbo wa ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti àwọn tribalism mo gbọ́ èbó yẹn lọ́dọ̀ olórí láàárọ̀ àwọn yìí gbọ́ èbó tribalism wọ́n sọ ẹ̀gbọ́n wọn sì sọ dáadáa bàbá represent wa ni àbùkù tó bá kan ọba yẹn ọba kọ́ lọ́kàn àwọn lọ́kàn ẹ̀wọ́n ni wọ́n jáde èyí tí fi wá parí ọ̀rọ̀ yìí tí fi yọ̀ǹda ẹni tèmi àwọn bàbá mi tí wọ́n já sí pé tí bá ti ṣe sọ́bẹ̀ wọ́n dùn ó tì mí ní tàbí parí láti ká yọlá bàbá mi tó àlè ìyá Margaret kò ní bàjẹ́ fún yín ayé mi lawal Mr. Latif Akódédé àjọmọ́ ṣe parí ní àwọn eléyìí olòṣì ò sínú àwọn tọ́ba olòṣì ò sínú gbogbo tí ń jọmọ Ògbómọ̀ṣọ́ ìmì ẹsẹ̀ tí ó ṣe prógámù tí a máa yọ dátà lò tẹ́wà ṣe yọ àríkọ́dù jẹ́ ìṣẹ́jú méjì rárá o ara ọ̀ á ṣe dá lò tá ṣe tá bá fẹ́ ṣe láìfù wá ṣe ẹ má bínú jàre àlàáfíà ni. etí fi parí ẹ̀ lénìí ó ní pé níyà yí lára bàbá kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní ok àfáàdì Kiri láì ẹ̀rí ìbáṣì wọ́n wá ní àwọn nǹkan tí wọ́n ń yanjú láàrin ẹbí wọn síra wọn kìí ṣe ìlú o láàrin ẹbí wọn síra wọn ni bàbá yìí wá sọ̀rọ̀ kan wípé òun máa tó jáde láti wá sọ àṣírí kan mọ̀ wò ọ̀rọ̀ yìí wá kọ̀ǹfíìsì àwọn kan inú ọ̀tọ̀ kọ̀ǹfíìsì òun náà Àmọ̀tẹ́kùn wá ní ẹ̀ẹ́dẹ̀ fún ní tí ń fẹ́ kọ́mọ́mọ́ tó àṣírí yín kò sáàṣírí kankan táfà fẹ́ tú tó lè àfẹ́kì wa kí ní kalẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ìmáàmù àbáàtọ́ lé àti kábíyèsí ọ̀tọ̀ ni ọ̀rọ̀ àbáàtọ́ lé àtàyílára ọ̀tọ̀ ni ṣùgbọ́n nǹkan ẹyọ kan ló padà bí gbogbo ẹ̀ torí fúnra àbáàtọ́ lé fúnra ẹ̀ lọ́sọ̀rọ̀ di méjì mọ́ rẹ̀ lọ́wọ́ ẹyọ kan lọ̀rọ̀ kí lọ̀rọ̀ ni pé ọmọ inú ilé wa ni ọ́ ọmọ inú ilé wa kọ́ ni ọ́ láàrin àbáàtọ́ lé àti ayára family tí wọ́n ń jà ní lórí nù fúnra àbáàtọ́ lé lọ́fẹ́ jẹ́wọ́ pé tọ́ ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ ẹyọ kan òun fẹ́ kó di méjì òun ló wá mọ̀mọ́ transfer ọ̀rọ̀ yẹn di ti ìlú fúnra rẹ̀ ní ìgbà tó lè ṣe bẹ̀rẹ̀ ṣe ẹ̀rí kìrìsìtẹ́nì kankan dá sí kí lọ́kàn kìrìsìtẹ́nì sẹ́fẹ́ jẹ́ ìmọ̀mù ni ṣe ẹ̀rí mùsùlùmí kankan dá sí àwọn oníṣẹ̀ṣẹ̀ kankan dá sí ni kódà àwọn mùsùlùmí kan ò dá sí torí pé ìgbà tẹ́ ìsọmọlé ayé lára ní ìmọ̀tánlé wọn àmọ́ kí ló wá bí kí ni tó wá ọ̀rọ̀ pé ọmọ nulẹ̀ ni èyí sọmọ nulẹ̀ ṣe wá di pé ọ wá ń gbé ba lọ kóòtù ẹ̀yin tẹ́ ẹ ní pé ọgbọ́n lọ kóòtù kò ní pírọ́blẹ́mù ó nọ́mà ókè fáìn ó nọ́mà àbí àmọ́ sí ọ̀rọ̀ pé mọ́ṣáláṣí ìwọ ló ní ìwọ kọ́ ló ní ni wọ́n ń jà sí ó di mẹ́ni ọba ló ní mọ́ṣáláṣí ọba kọ́ ló ní ṣé ni wọ́n ń jà sí
tó fi jẹ́ pípa tí ọ̀rọ̀ dé kóòtù ara àwọn nǹkan tí àbá àtọ́ lé agbọ́lọ kóòtù fún nìyẹn pé ọba ọlọ́ni mọ́sálásí ọba ló ní. ẹ̀kejì ó ní pé ọba ò ṣe kí ni ọba ò lè yọ òun ọba kọ́ ló fòun jẹ sí ọ̀rọ̀ tí wọ́n ń jà sínú. ó di méjì. ẹ̀kẹta àbá tó gbé lọ pé torí náà kí wọ́n máa ṣe kí ni kí wọ́n gbé ìmọ̀ fi ìdílé jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n gbé kúrò kí wọ́n sọ di individual pé ká wọ́n bàlẹ̀ múyàn lọ́bi jẹ́ ṣé tí wọ́n ń jà sínú. fúnra àfà ló sọ ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ ọba òun ló fọ̀rọ̀ fúnra rẹ̀ ṣe ọ́ di ọ̀rọ̀ ìlú ká ní pé àfà dúró lórí pétọ̀ òun àti ìdílé ńlá ni wọ́n ń jà sí ni wàhálà kí lọ́kàn wá ẹ̀rí pa ìlànà àwọn ṣe kí ni wọ́n wá dákẹ́ torí pé ó ti kúrò ní kéèsì tiwọn ó ti di kéèsì láàrin ìmáàmù àtọba tẹ́ẹ̀bá mọ̀ tó ìdí ìsáyìlára ni ọba gbé lọ ní àyíwámọ̀ tálẹ́ àpòlọ kóòtù ká nísìn fámílì àyílá ló gbé lọ kóòtù ni kí lọ́kàn wá tí ẹni mọ̀ wá jáde tí mo wá fà ìfúnfò báyìí nísìn lórí pé bóyá àyílára kan nígbà tí ó kàn mí nígbà tí ìmọ̀tán lé wọn ṣùgbọ́n ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ọba ló sì nílùú àwa náà sì nílùú ọba ló ní wá àwa la lọ́ba sẹ́wọ́n ti wá ya báyìí ọ̀rọ̀ ti yá ó ti kó lọ́rọ̀ ayélujára ó ti di ọ̀rọ̀ so gbogbo ohun tí Mr. Zikiru láì bá sọ kò àtẹ́tì tí ń bẹ́ńlẹ̀ kò tiẹ̀ pa tí ń bẹ́ńlẹ̀ rárá so àwọn òfò ní tó bá wẹ́n bọ̀dẹ̀ kẹ́bọ̀dẹ̀ ọ sọ àbá tọ́lẹ́ l'Ógbómọ̀ṣọ́ nánú màná ó ti fọ́kọ̀p ni kò sí ń tọ́lé ṣẹlẹ̀ torí pé ní tí èsè tiẹ̀ gbogbo ọgbọ́n ó fẹ́ fi gbà èwo ni pé kí wọ́n ká ní lóòótọ́ ọmọ inú ẹ máa wò dáàbí níta àtúntò wá wò ni pé afáàyè olè jọmọ inú ilé yẹn kọ́ wá ní kí wọ́n fi inú ilé tó mọ́ ká ní pé ọmọ inú ilé ni kò ní kí wọ́n gbé e kúrò lórí pé wọ́n fi lé jẹ̀mọ́ mọ́ ṣé òun lè gbàdúrà ṣé gbogbo tó lè ṣẹlẹ̀ gbogbo tó lè padà ṣẹlẹ̀ lọ́wọ́ ìmáàmù yóò ju pé kí wọ́n wulẹ̀ gbé ìmáàmù kí wọ́n ní ọ̀dà náà yí lára o ìmáàmù wọn ò jẹ́ mọ́ gbogbo àṣírí tí ọba tú ilé wọn ló máa affect kò lè affect ìlú kò lè affect Islam kò lè affect ọba gbogbo àṣírí tí ọba sì kí ló bá fẹ́ tú káwọn náà rò dára kí wọ́n tó tú àṣírí torí kò sẹ́ni tí ó affect tó ju àwọn náà lọ ilé wọn náà ló máa affect tí ìmáàmù ò bá ti kan àbá ti kírun fún ẹ̀ lẹ́ni ó lè padà kan ọmọ wọn lọ́la mọ̀ náà ní tí wọ́n fi náà máa ṣe nǹkan torí ọ̀la nìyẹn gbogbo mùsùlùmí láti bá ṣe láàrin yín ẹ parí ẹjọ́ mọ́nú lé yín ẹ má gbọ́rọ̀ nú lé yín tó bá tẹ́ bá jọ ń fà lára yín ẹ má tó ń fi dákú tí ń ṣẹlẹ̀ yín mọ́ ẹ má wulẹ̀ kó bára yín lówó àwọn èèyàn yán àwọn tẹ́ bá jọ ń fà láàrin ara yín ẹjọ́ fà á kó sì mọ bẹ́ẹ̀ ẹ má tó dákun tí ń bẹ́ẹ̀ lẹ̀ mọ́ àjọ yanjú ẹ̀ ká ló lè jẹ́ra yín ni ẹjọ́ ìpèrè yín láàrin ara yín ẹjọ́ yanjú ẹ̀ torí pé gbogbo tẹ́ bá wù yín kẹ́ tó sọ ẹ̀yin ni ó pàtó affect inú ilé yín ló ń padà máa affect kò lè affect ìlú ọ̀rọ̀ ìlú àfáàtọ̀ ọjà sí pé lọ kóòtù already ọlọ́run ó sì yanjú yún àti ìgbóde kóòtù tí wọ́n yanjú ẹ̀ so pé ẹnìkan fẹ́ jáwọ́ kan ẹnìkan wà láìpọ̀ affect ìlú in tó bá wù yín kẹ́ẹ̀sọ́ tó bá wù yín àwọn àṣí inú ilé tó tún kù ẹ̀tún túta tẹ́ bá túta àwọn tí wọ́n ń gbé yún náà wọ́n pàtó takùn lọ́jọ́ wájú pé àṣọ fún yín tó rẹ̀ náà mọ̀ pé àfáàyè ìsọmọnú lé yín àwádìí kìrò lẹ́nà wọ́n ti sọ ti pẹ́ so àṣírí òlẹ́ tó fẹ́ sọ ní sọ́rọ̀ àfẹ́ àfẹ́ ti wa èmi bẹ̀ yín ni ó àwádìí kìrò láì èmi bẹ̀ yín ni ó torí èmi ò máa ń panú lé yín lọ títí kò ní jẹ́ kí n bú yín kò sì ní jẹ́ kí n kí yín àmọ́ ẹ sọ ọ̀rọ̀ sọ lórí social media yìí torí fámìlì yín àwọn tó jẹ́ ọmọ inú ilé yín ò ní èyí kí sọmọ ọkọ bẹ̀ wọn ò pín lọ́mọ àlè tí ń já sí pé ọmọ inú ilé yẹn ni yín tẹ́ẹ̀sì mọ́ tó tọ́ láti ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kí ogun lé yín ó bọ́ yányán ẹ jẹ́ kí ọ̀rọ̀ mọ́ bí tó dé dúró yìí ọlọ́run tó fẹ́ ṣàánú yín òun lọ́mọ ní kábàtọ̀ lé òṣìṣẹ́ gbogbo lọ kóòtù èèpẹ́ àbátọ̀ lé ọ̀mú tó bá mọ́ ni tí àbá kan dúró lórí ọwọ́ ẹ̀ tí ń bá yín fáwọn ọlọ́run mọ́ jẹ́ gbàgbé ìmáàmù ni ó ọlọ́run mọ́ jẹ́ jẹ́ gbọ́dọ̀ àbí ọlọ́run àǹfààní náà bá fún yín yẹn lè má rí gbà àmọ́ ọlọ́run tó fẹ́ ṣàánú yín ti ṣàánú yín already ó ti jẹ́ kí àbátọ̀ lé àfúrá rẹ̀ kó jẹ́wọ́ pé ara o kí ni yóò tọ́ sí i so ẹ wá fìjà lẹ̀ báwọn ẹ fọ̀rọ̀ lẹ̀ báwọn àbá Muhammadu lọ́hì amátìjà ni ẹ fi àfa lẹ̀ kọ́ máa gbádùn ayé rẹ̀ jẹ́jẹ́ ẹ máa fàdúrà rẹ̀ lọ́wọ́ ẹ sì máa bẹ lọ́hùn
kọ́lọ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ yìí ó wó síbi tí ó pè yín. mo sọ fún inú ilé wa kọ́tọ́ tí ń jẹ́ mọ́mùlú so kò wà fẹ́ jì mí bọ́ gbé kúlẹ̀ lọ́la ní ìsìnkú lè kàn mí. báwa ti wáyé àdúrà tá ń gbà ní pé ká náà lówó lọ́wọ́ ká lọ sí nǹkan s'Ógbómọ̀ṣọ́ ká sí nǹkan sí l'Ógbómọ̀ṣọ́ kí n lọ bẹ̀ kí mi náà dálé sẹ́lẹ̀ kí n gbàmọ̀ ìṣiṣẹ́ ní tẹ́mi ń gbàdúrà nù ẹ̀yin ò tó gbàdúrà kí n jòkó mẹ́ka ló máa pín wá nira mi kọ́ ń gbàdúrà bẹ́ẹ̀. so ẹ fi ọ̀rọ̀ nu lé yẹn ẹ fi mọ bẹ́ẹ̀ ẹ má tó dákun tí bẹ́ẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bá tún lè sọ̀rọ̀ kan tí yóò ṣe ẹ fẹ́ fi kó bá nu lé yín ni o ẹ fi kó bá ọba o ẹ fi kó Ògbómọ̀ṣọ́ o kò wá fẹ́ ti ọba o kò wá fẹ́ ti ìlú gbogbo tó wù kẹ́ sọ. ẹ sì rántí pé ẹ̀yin náà ọmọ kọlu lé ẹni yín ẹ má ti kiri láì ntẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ bá dàrú lẹ́ni tí ó bá kàn yín lẹ́ni ó lè padà kàn yín lọ́la o ẹ má tẹ̀rí ẹ̀ ní bọ̀lá jẹ́ o ẹ má lórí pé wọ́n yà bí ẹ̀tọ́ kan bẹ tó yẹ kí mama bíbélà ó ṣe fún yín tí ó ṣe fún yín lẹ́ni tí ó ti ṣe sọ́wọ́n náà gbowó oṣù ni wọ́n á bí ló gbowó oṣù náà ẹ̀yin náà lè ránṣẹ́ iṣẹ́ lẹ́yìn náà ní jẹ́ ẹ máa bẹ lọ́run fún afá bíbélà yìí ni kọ́lọ́n kó kó afá lọ́wọ́ kọ́lọ́n kó kọ́ ọmọ ṣe advice tèmi fún yín nìyẹn o advice tèmi fún yín nìyẹn o ẹ má jẹ́ káwọn ọmọ àlè kan tì yín o pé yóò sọ̀rọ̀ kò sí nǹkan kan o bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ èyí tẹ́ ẹ ṣe kì í tán lẹ́ o ẹ dákun ẹ má dá mi lẹ́ o kò jù bẹ́ẹ̀ lọ ẹ dákun lẹ́ẹ̀kan sí gbogbo ọ̀rọ̀ tí bá ti ń jáde lẹ́nu Kàbírù Kàbísára ẹ má fi èsì o out of ignorance ni o torí pé wọn pè àfàtọ́ líá ní Carnival ní fi ń dún àwọn ọmọ rẹ o ọlọ́run níjọba jẹ́ o gbogbo Ògbómọ̀ṣọ́ ni mo kí kò sẹ́ni ẹ dákun ta lọ́lọ́ Carnival tí wọ́n ní kọ́ mọ̀ wà nígbà tẹ̀ ní ma scan ní kẹ́ tó wọlé sẹ́ni kẹ́ mọ̀ wà ní aṣọ tí wọ́n ń tà láàfin aṣọ Carnival everybody ẹ̀gbọ́n everybody òun lẹ́lọ́dọ̀ sí kódà gan àǹkárá ti wà ní ọwọ́ tèmi jẹ́ fi hàn kẹlẹ́fà Carnival amúra rẹ̀ jẹ́ mọ̀ ní ń tẹ́rí ara pé Carnival ìbá lọ́dún Ṣàngó ní ẹni tí bàbá tọ́ sí ní ìpìlẹ̀ àràmù ní ti ń ṣe wọ́n nù ẹ lọ Carnival mi ti ẹ̀ dáná. kó lè mọ̀ pé Carnival ti ṣera rẹ̀ ó rè àtọ̀ Carnival rẹ̀ o sórí kí wọ́n kọ́ sí Ògbómọ̀ṣọ́ Cradle Carnival akíkanjú ni wá akíkanjú ni wá akíkanjú ni wá ó rè bá mi kọ́ sí gbére ó ní bó ni Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kọ Ògbómọ̀ṣọ́ sí wọn Kàbísára kó lè lọ bínú ni o àwa ti gbúraṣọ o rí o Carnival rẹ o aṣọ Carnival rẹ sẹ́lẹ̀ yìí dàbí ọ̀dà wọn ara bu ọrùn jọ̀hún wọn làbí kí jọ̀hún ti dé ni mo kí wa kú mọ́ Carnival o ẹ̀mí wa ò sí ọ̀kan rẹ̀ láyé àti láàyè ẹ lọ ìwọ tó ti ra Àǹkárá kó tó tán lè ra Àǹkárá o ìwọ tó rówó léèsì lè ra Àǹkárá lọ́fíìsì ọba o lọ́ba wá ti rí wọn wá ti rí àwọn ìyálóde àwọn wá ti dáàfin wọn lọ́fẹ́ Àǹkárá wọn tó ti sọ wọn ẹgbẹ́ ni wọ́n tó ń ta òfì wọ́n ta òfì ẹ̀gbọ́ àfáà ìsíákì Àǹkárá ń bẹ láàfin ẹ lọ gbọ́ Àǹkárá láàfin o àwọn àti Mr. Sika ayọ̀lá ẹ̀sìn Àǹkárá ti ẹ̀dá pẹ̀lú Àǹkárá ẹ̀dá kun kó tó tán o kọ̀ọ̀pọ̀ ńlẹ̀ mọ́ o wọ́n ti bo wítíwítí o wọ́n ti bo ẹ̀dá kun o kò wọ́n sẹ́ni tó lè ra Àǹkárá gbogbo yẹ ẹ lọ ààfin ẹ lọ ra Àǹkárá kọ́dà bí ẹ̀fà tọ̀lẹ́ bá lọ ọbẹ̀ wọ́n tá Àǹkárá bàbá tọ̀lẹ́ ìbò la gbà àbá sì ni olè Àǹkárá ti yan lé kíní òfin ní kẹ́ ní káfọ́ ọ̀rá torí a pe àwọn ará àta náà láti wá sí Carnival so bó ṣe jẹ́ nìyẹn Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ kò ní dàrú ọwọ́ Agándé Ọláoyè Àfọlábí Ọlọ́run ní jíú bàjẹ́ fún bàbá yóò bá wa fi sọ́rẹ̀ sọ́wọ́ yóò sì dáàbò ẹ̀bùn wọn ẹjọ́ mo ti ra Àǹkárá màá tún ra òfì náà o mo yìí máa ra òfì àjọ ṣèjọ́ bọ̀ sí ọ̀run ni kò ní bàjẹ́ ẹjọ́ ẹ tó ń fi orin yìí ká tún máa fi orin yìí kí wa wípé ó dìgbà kan náà o ká tún fi orin yìí kí wa pé ó dàbọ̀ ẹ jẹ́ ṣíà prógámù yẹn kọ́ lọ fà àwọn ti ṣe tọ́tọ́ ti wá ẹni tó bá tún kù ẹ tó ń gbé wọ ẹbí tí máa ṣe látọ̀dọ̀ ti gbé tán mo ti ṣe tán nìyẹn ẹ lọ́ra Àǹkárá láyà àfin o
kọ́látàgbó oró òde àrẹ̀mọ ìsàlẹ̀ àfọ̀n ìtàpópó sọ́jà lùmọ́. bá ti kọ́ kò sẹ́dá tó lè yí òdodo ohun tọ́lọ́mbà ti kọ́ kò sẹ́dá tó lè yí ohun tọ́lọ́mbà kọ̀ máa yàn kò sẹ́dá tí ó yí láéláé. ọba wa Gáàndì Ọláoyè òrùmọ̀gẹ́gẹ́ bàbá kí ẹ pẹ́ ènìyàn fẹ́ fàyè dààmú yìí kò nílò ààyè pẹ́pẹ́pẹ́. àní ènìyàn fẹ́ fàyè dààmú ọba kò nílò ààyè pẹ́pẹ́pẹ́ o. ọlọ́run bá ń sọ́ba sàdíyà bá ń sọ́ba ọba tuntun lẹ́ o kó máa ṣọ́ ọlọ́run bá ń sọ ọba wa. ọba wa Gáàndì lẹ́ o tó máa ṣọ́ oníburú fún ọba wa. ọlọ́run bá ń sọ́ba àti àbá ń sọ́ba ọba tuntun lẹ́ o tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ ọba wa. ayé òní mọ́ba àmì ọ̀tá òní bọ́ba ọba wa Láòyè fún tó máa ṣọ́ ọ̀tá òní mú ọba wa. ọlọ́run bá ń sọ́ba àti àbá ń sọ́ba. adúpẹ́ f'Olúwa ọba ńlá. ọlọ́run bá ń sọ́ba àti àbá ń sọ́ba ọba tuntun lẹ́hùn tó máa ṣọ́ ọlọ́run bá ń sọ́ba wá. ayé yìí ká láti ti kú ṣẹ́ ọlọ́run má bà ṣe ti sọ̀rọ̀ yìí ọ̀làwọlé ọ̀dọ́ǹgà oṣù sàmọ́ ní àṣeyọrí ọlọ́run bọ́ bá ṣe. ọlọ́run bá ń sọ́ba àti àbá ń sọ́ba. ẹ ṣeun oníyan ṣe ọlọ́wọ́ ẹ ṣe ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ náà ẹ kú àìbínú àwa tá a jẹ́ a kú àìbínú bàbá mi Alhaji Daud Jawara kò ní bàjẹ́ fún yín ọ̀rọ̀ yẹn sẹ́kì àṣekayọ̀lá Mr Abel bàbá ìyá wa Margaret kò ní bàjẹ́ fún yín gbogbo yín ni mo kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá Emmanuel wọn fẹ́ kí n máa dákọ̀ àwọn mo kí yín kò ní bàjẹ́ ó ti yí wọn báwọn mọ̀kàn sáà kí ni o àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni mo kí yẹn o Mr Latif Akorede àjọ bẹ̀rẹ̀ ètò yìí àtijọ́ parí ẹ̀ ni àtijọ́ pàdé ńjọ́ mi lọ́dọ̀ níjọ́ bàjẹ́ Mr Lajinde Lawal gbogbo ẹni mo kí press photo gbogbo ẹni mo kí gbogbo ẹ̀yin jẹ́ta àjọ ń ṣe olórí TV bàbá wa Ṣèyí Ògbómọ̀ṣọ́ ẹ̀sùn àkú àfọgbọ́n ṣe kò ní bàjẹ́ fẹ́ bọ́dí wa yóò mọ̀ dá sí Carnival ẹja lọ́ra sọ ẹ̀dá kun inú mi máa ń dùn pé mo jẹ́ Ògbómọ̀ṣọ́ àkọ́kọ́ níbi tí mo máa ń dùn pé bàbá ọba Gáàndì Ọlọ́run fi síbẹ̀ bàbá kò ní bàjẹ́ fún ọba Gáàndì yóò sì máa dá sí yóò máa dùn sí Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ o lọ́lá Ọlọ́run lọ́lá nàbì lọ́lá àwọn àfa wa ọba Gáàndì lọ́ba adó tì yín Carnival ọdún yìí ó ti ń dùn yóò tún padà wá dùn yóò tún wá dùn ẹ rí mo wà lẹ́kọ̀ọ́ àǹkà sì dé ọ̀dọ̀ mi àǹkà sì ẹnìkan ló sábà bí ẹ o Ọlọ́run wa mi ṣàánú ẹni yẹn náà bàbá adó tì wọ́n Ọlọ́run bá dúró tì wọ́n ìrìnra fúnra mi o wọ́n fún mi ní o wọ́n bá wù kọ́ sọ ọ̀bá ní wọ́n ti wọ́n fún wa ní o wọ́n rà fún wa ní o ẹ̀tọ́ rà fún wa tọ́ ìsìn mọ́ rí àmọ́ra rí Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn o bá wa dúpẹ́ fún wọn o iná ní tọ́wọ́ yín o ẹ má bínú sà
Mr. Debare Ìyànolúwa Ọmọtóyè ẹ má bínú sir I greet you sir attention mo kí yín sir I greet you no vex àìkè má bínú ọba ń kí yẹn ṣeun Mr. Christopher Afọlábí Àjàdí kò ní bàjẹ́ fún ẹ ṣíà prógámù yìí kẹ́ ẹ ṣíà prógámù yìí kẹ́ ẹ ṣíà rẹ̀ á tún máa pàdé nígbà míì ẹ yà fẹ́ pè mí ní after ètò 09078312030 09078312030 if you want to call me ẹni bá ti ṣe orin fún kábíyèsí tí bá mi sẹ́ndì ẹ̀ á gbé sórí ètò bí àwọn èèyàn gbọ́ wọn kí ọ bàbá wa jẹ́jẹ́ ànábì ẹ̀dàkùn gbogbo àwọn tí wọ́n ń ṣe kí ní bá wa sponsor wọn ẹ bá wa ṣe dáadáa sí wọn wọ́n gbìyànjú jẹ́jẹ́ ànábì ẹ̀dàkùn ìmúra ni ó anímọ̀sán tó ti rà nkárá mo jẹ́ òfin àwọn eléyìí máa wọ̀ àwọn eléyìí wọ́n tán fọ́ bàjẹ́ yan àwọn eléyìí òfin wọn yóò kó sófin kò ní bàjẹ́ àwọn àfáàrè eléyìí mọ kéwú ọtún kàwé ọlọ́run àwọn nǹkan mọ̀ á sọ pé kíní kan Ògbómọ̀ṣọ́ a ní product jàre ẹlòmí jẹ́ ọbàjẹ́ so nọ́mbà mi lẹ́yìn ètò 09078312030 tẹ̀lé pèsè nìyẹn ajá amúsátù Rùkọ́yà ó tó jọ mẹ́ta o àwọn tó bá láṣẹ nìyẹn àwọn eléyìí tán fọ́ba kò ní bàjẹ́ ìfẹ́ olúwọlé my chairman ìyàwó ọ̀gá mi nìyẹn kò ní bàjẹ́ o mọ́nísà àwọn tí a nìyẹn kò ní bàjẹ́ fún yín ó wá dùn mí pé mo fẹ́ máa lọ làwọn èèyàn mi wá ń wo orí ètò wa ànímọ̀sá wọn sẹ̀ dé á ti ṣe sí á lọ àwa ti ṣe sí á lọ ẹgbẹ́ púpọ̀ tèmi àwọn ẹ̀yin olówó lẹ̀ máa ń wò torí ìmọ̀ gbẹ́nìkan ní àwọ̀sọ́ fi púpọ̀ mi ti máa pẹ́ ju mo ní ọ̀pẹ life plan ṣe ọmọ ìlú ní àgbẹ̀ òní pẹ́ fún yóò pẹ́ kò sí bí ò ti ní pẹ́ yóò pẹ́ nígbà bá lè lo àlàáfíà wa àti ọ̀wọ́n tá a ní láti fi sọ́pọ́tì ọba wa kí la tó wá fẹ́ lò ìbáwọn kan ní ń lu àìmọye owó ni wọ́n ń tráfù káàkiri torí láti bàlújẹ́ àwọn àjọkọ̀ sí kákan tán dátà lásán kákan tán dátà lásán láti máa wá rò pé ló ti wá ní wá lára láti lo dátà wa lọ́wọ́ ní wá lára kò ló gbọ́dọ̀ ní wá lára ẹ dákun gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú ẹ mọ sọ́pọ́tì wọn bẹ́ẹ̀ tí sọ́pọ́tì wa yìí gbogbo àwọn ọmọ ọkọ tí wọ́n ń fi orin tí wọ́n gbèrú lárugẹ ẹgbẹ́ bíi àbáwá jẹ́jẹ́ ànábì bàbá wa mùlánà àgbà àfa ọkùnrin tí ó kọ régè yìí Salami ń padà tó ń pè régè tó bá padà yá ẹ bá sọ́pọ́tì gbogbo wọn yẹnyẹn tàtún ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ń gbé ìtẹ̀sán lárugẹ ni bẹ́ẹ̀ tí sọ́pọ́tì gbogbo àwọn tó jẹ́ mídíà tẹ́ ń sọ́pọ́tì wọn àmì ìlàbẹ́ wílí lábẹ́ ká ẹ̀ sọ́pọ́tì gbogbo wọn oyin ní padà play ní next program ajẹ́ kí n fún yín díẹ̀ jẹ́ ń bẹ̀. a wà fi anthem Ògbómọ̀ṣọ́ ní gbogbo ètò mi nísìn a mọ̀ fi anthem Ògbómọ̀ṣọ́ wọlé a mọ̀ fi anthem Ògbómọ̀ṣọ́ a mọ̀ fi parí ẹ̀ sẹ́faramọ́ bẹ́ẹ̀ lómi ò mọ anthem yẹn o kó o lè bá a mọ́ ìwọ tó o bá mọ anthem o wọ Carnival o ní wọnú Carnival wa o ní wọ stadium o a sọ fún wọn pé kó tó wọ stadium ẹ̀yin kan mọ̀ kọ́ anthem. Huku ni watu nina imani. Ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àmì ni, ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àpọ́nlé ní gbogbo ayé kò sẹ́ni tí kò mọ̀ pẹ̀lú. Wàláì a ní nǹkan l'Ògbómọ̀ṣọ́ bá a ti nínú kìrìsìtẹ́nì láti nínú mùsùlùmí ẹ̀yin oníṣẹ́ àṣẹṣẹ́ ti ṣe orin ni ẹ ṣe orin kẹsàn-án díẹ̀ sí mi o ẹ ṣe orin nígbà Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ tí ẹ náà ṣe ti kẹsàn-án díẹ̀ sí mi dákun. Ìlú akíní ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àmìní ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àpọ́nlé. dákun if you proud tọ́pọ̀ o proud láti jọ Ògbómọ̀ṣọ́ sọ pé ẹ gbọ́ I'm proud to be Ògbómọ̀ṣọ́ sons or daughter ajápọ̀ òyìnbó yẹn bẹ́ẹ̀ yí díẹ̀ ni mo fọgbọ́n ṣe. Ayé kò sẹ́ni tí kò mọ̀ pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ìlú akíní àní ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àmìní. Ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àmìní ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àpọ́nlé ní gbogbo ayé kò sẹ́ni tí kò mọ̀ pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ìlú akíní. Ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ lọ́lá àpọ́nlé ní gbogbo ayé kò sẹ́ni tí kò mọ̀ Ògbómọ̀ṣọ́ ìlú akíní. bí àṣàbá mi kan láti gàyọ̀ọ́lá wọ́n ní àfà sí ẹ la máa fi pa wọ́n ọ̀rẹ́ àfi sí apá wọn ẹ̀wọ̀n ọ̀rá yóò sí o.
ṣe mí lọ́mọ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run fún mọ̀ dúpẹ́ o tó jẹ́ kí n sì ìlú yà tí mi ìyá ìlú kan tí wọ́n lọ́ba wọn ń fagbó ní ìyá ìlú yẹn o Ọlọ́run mọ̀ dúpẹ́ ọba ní ọ̀fagbó o ní ìyá ìlú kan lábẹ́ ní àwọn ìlú kan lábẹ́ ilé báyìí àwọn abẹ́ ilé ìlú olúgbó Ọlọ́run mọ̀ dúpẹ́ Olúwa mo ṣe o. Ìlú akọni pẹ̀lú àwọn akin ìlú tó gbónílé pẹ̀lú àlejò kó má dìnira ló mú mi jáde torí pẹ̀lú akọni l'Ògbómọ̀ṣọ́ ìlú. Adaboyi amúdàlùkáyé ó ní abala dansia la wa ẹjẹ dansia ó dansia for me ó bí dansia for me. ní nílẹ̀ Yorùbá tọ́hún ló ládé èyí ló ládé ẹni Ọlọ́run bá ti yan òun ní ó jọba kágbá Ọlọ́run lẹ́dá fi sinmi. so ti ẹni tó bá gbà fọlọ́ fún Gandhi ìtì ọ̀tá ni gbà fọlọ́run Ọlọ́run ẹni tó lọ́run yàn lówù ó ti yàn ó rí ní Bàṣírù ńlẹ̀ kò mú Bàṣírù ó rí Násírù ńlẹ̀ kò mú Násírù ó mú ní Sákírù kò mú Lúkú kò mú Mọ̀rúfù ọlọ́wà lọ́ọ́ mú Ọláoyè Gandhi Afọlábí ó tó wá jẹ́ pásítọ̀ ẹ wá ń bínú sẹ́yìn lọ́lọ́run ni ó bá mú ẹ̀yìn náà ń kọ́ ẹ̀ bá bẹ́ẹ̀ ká ní kọ́ bá mú yín bóyá bàlẹ́ bàlàbàlú jẹ́ máa lórí ni ọ̀yà mú Gandhi. ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àwọn alẹ́ ní gbogbo ayé kò sẹ́ni tó sẹ́ni. mo kí o bẹ náà ṣe wá lórí ọba lẹ́yìn ṣe wá lórí Carnival yìí mo kí yín o ìyálóde kò ní bàjẹ́ fún ìyálóde kò ní burú fún yín ẹ̀mí yín ó gùn ẹ̀yà yẹn ṣe wá lórí Carnival yìí kó lè bá a dá bàbá wa tí wọ́n jẹ́ sábà fún gbogbo Carnival committee Carnival bàbá Bọ́ǹbìkì Chief Bọ́ǹbìkì kò ní bàjẹ́ fún yín kudos to you Bọ́ǹbìkì. Ògbómọ̀ṣọ́ ìlú akíní Mọ̀lánà tí dòde aláròjinlẹ̀ o. Mọ̀lánà àgbà lọ́kọ̀ ilé ìfowópamọ́ Gandhi ó ti pẹ́ gan o ó ti pẹ́ gan Mọ̀lánà àgbà wọn ló kọ́ ilé yìí ní kí bàbá mi Alhaji Abdulyakin Wọlé Ọlá chairman gbogbo tí ń jẹ́ ìlú ọmọ Ògbómọ̀ṣọ́ ó máa dé diaspora ó máa abroad mo kí n púpọ̀ ara àwọn Carnival committee nù kò ní bàjẹ́ fún bàbá mi Yakin Wọlé Ọlá yóò mọ̀ dá sí i. Onílù ni mi tó ní fẹ́ kojú gbogbo alágbára ló. ìgbà tí ìsọmọ àlè nígbà bẹ́ẹ̀ kí ìlú bàbá mi ó tú táyé ìnígbà tàmí Isaac Ayọ̀lá ṣé sí ayé ń lọ ká máa fi pa wọn lọ àbí kò ní ká máa fi pa wọn lọ nígbà tí parí ìṣe àyè tán ní Isaac ká pàdé ní bá ti mọ́ pàdé ẹ̀dá fún un. ẹ̀yin aláṣẹ l'Ògbómọ̀ṣọ́ olówó ọlọ́rọ̀ l'Ògbómọ̀ṣọ́ gbogbo onímọ̀ tó ń fòdòdó Ògbómọ̀ṣọ́ máa dàrú ẹ̀kọ́ wa ni oníbàjẹ́ lórí mi kò ní dàrú. òkè rere láyé Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ adémọ́kọ̀ ọmọ sábàṣọ ohun ọ̀jàjà gbogbo alóko Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìlú akíní. lẹ́yìn bá lówó tí kò fi túlù rẹ̀ sí ó dàbí onímọ̀ tí ń fi sàún táwọn òdòdó rẹ̀ tí ò lè sọ. ìkíní kejì wọn àdáwò ni wọ́n jẹ́ múlù tán ti bí wọn kò sí lé méjì olówó lè náwó ẹ̀ síbi tí. ẹgbẹ́ orin làákàyè tí mo lànà àgbà kọ olólówó àfà tí ò bá fi owó àti ìmọ̀ rẹ̀ túlù ṣe eléré bú ló pè wọ́n. ó ní mímọ́ ìmọ̀ rẹ̀ sòjóró kúlọ̀lẹ̀ àpò wà láwùgánà múra ìmọ̀ sòdodo bẹ̀rù Ọlọ́run kò ní lárí kò sẹ́ni tó mọ̀lá ìlú kò sẹ́ni tó mọ̀lá ìlú Ògbómọ̀ṣọ́ ìlú ìbàjẹ́ kò sẹ́ni tí kò mọ̀ kò sẹ́ni tí kò mọ̀ ìlú akíní. ẹ̀dá fẹ́ lówó nítorí ilé ẹ̀dá ń wówó nítorí ilé káwá fi ṣẹ̀ṣẹ̀ ká má bà ṣẹ̀ṣẹ̀. má pa mi Mọ̀lánà mo sọ pé ìbámu jẹ tán láàbà pàdé lẹ́yìn ètò bíi láti máa gbádùn orin Mọ̀lánà àgbà lọ ìwọ tó bá ní di music yẹn mẹ́sẹ̀gì mi máa fún ẹ 09078312030 09078312030 àwọn orin táwọn yìí náà fi ṣe wáàsí orin eléyìí ṣe wáàsí fún bàbá wa fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ó ṣe wáàsí fún olówó yín Mọ̀lánà àgbà ó ṣe wáàsí fún tálíkà nù yín ó ṣe wáàsí fún alágbára nù yín ó ṣe wáàsí fún ẹ̀yin tó ajá àfà ẹ̀yin pásítọ̀ ó ṣe wáàsí fún yín kẹ́ ẹ gbọ́ ọba sì wù yẹn wọ́n gbọ́ ẹ jẹ́ ìyà ni bẹ́ẹ̀ bá gbọ́ ẹ jẹ́ ìyà ó kọ́ mọ̀ sọ inú mi kásá ń dùn ni làtìgbà kó dé are you happy kọ́ Ògbómọ̀ṣọ́ inú mi kásá ń dùn bí mo ti ń gbọ́ àwọn orin yìí ó ń fún mi ní báyìí ẹja wa parí aya máa fẹ́ lè ṣe lọ àfi à ń tẹ́ Ògbómọ̀ṣọ́ òun láfi kásẹ̀ ńlẹ̀ everybody rise up ẹgbẹ́ mi ni commander ẹ̀fẹ́ tí máa ní kí ni dẹ̀ ní ojú mi mọ́ everybody rise up for the Ògbómọ̀ṣọ́ anthem to be closing our program for today arise ẹ dákun mo bẹ̀ yín kó má kẹ́ ẹnìkan tí ò ní wá Carnival o ayélujára káyà tó ti ra sọ ìwọ tó ti ìrìn tó ní ìdásọ mẹ́sẹ̀jì mi kí n ra sọ fún ọ màá ra sọ fún ẹ tó bá ti ra sọ màá ra sọ fún ẹ mo láwọn tí ó rà fún ọ
màá ní mo rí èèyàn mẹ́wàá ẹ má wọrí màá pe àwọn èèyàn kan mo fẹ́ jẹ́ kan sọ fún èèyàn mẹ́wàá àǹkárá fún èèyàn mẹ́wàá mo láwọn tí wọ́n lè rà wàláhì mo ní tí wọ́n àká mi èèyàn mẹ́wàá the next program mi àwọn tó bá kọ́ wọlé tó sí ààrẹ àǹkárá èèyàn márùn tó kọ́ sí ààrẹ tó kọ́ wọlé program yẹn mo ń bọ̀ ẹ̀jẹ̀ sáà dùbọ̀ náà á kọ́ rántẹ́ ẹ̀mù nísìn máa wá àwọn tó lè lọ fún èèyàn mẹ́wàá nínú àwọn tó jọmọ Ògbómọ̀ṣọ́ tí ó ra sọ fún èèyàn mẹ́wàá ìwọ tó bá lè lọ fún èèyàn márùn inbox mi pé àǹkárá Carnival yẹn kọ̀ wọ́n tó ra fún èèyàn márùn èèyàn mẹ́wàá inbox mi èmi ká sí láwọn tí ń sọ pé ó yá ra fáwọn èèyàn mẹ́wàá a lè tọrọ lọ́wọ́ wọn pé àwọn kan bẹ́ẹ̀ a máa ń gbà lọ́wọ́ wọn wàláhì inú àwọn tó jọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n tó dáa fún ni o àmọ́ inú àwọn tí mo fẹ́ kí wọ́n sọ fún mo ti mú méjì mẹ́ lónìí àmọ́ ní sọ fún wọn àǹkárá á sanwó ẹ̀ á nìkan lọ gbà láàfin pẹ̀lú ògùn Ọlọ́run I promise you àpẹ́ ìsìn tí ìdàkọ̀nà tààrà fún ìsìn báyìí káwọn bóyá fẹ́ máa sọ fún wa àmọ́ mo láwọn tó lè rà fún ìmẹ́wàá lórúkọ prógámù yìí ló dẹ̀ sí rí náà nìyẹn ẹjá kan náà tẹ mu káka Ògbómọ̀ṣọ́ wọn tẹ ṣe are you standing already ẹjá máa lọlé mo fẹ́ sinmi dátà ti fẹ́ tán ni o dátà ti fẹ́ tán tí mo fi ń sáyìn o ẹjá sáré káńtẹ̀mù wa. torí ayé kọrùn ó bàjẹ́. ọ̀nkọ́ káńtẹ̀mù wa la fẹ́ kà káńtẹ̀mù la fẹ́ kà ẹ ká dúró déédéé kárí sẹ́gi ọmọ ológun mo ti gan báyìí mi náà fẹ́ gan. mo ní màá fi ṣiṣẹ́ ọ̀la bọ́lọ́lá ń ṣe yànnà báwa lápàṣẹ kó kì í. káńtẹ̀mù rẹ o a ti fẹ́ káńtẹ̀mù o a fẹ́ káńtẹ̀mù o àmín. Ogbomosho ajílété, Ogbomosho ajílété, tí ògbó rẹ̀ là ń parí, ìlú tàtẹ́ sáàrin ọdún, ọgbọ́n nínú ìlú Akin, Ogbomosho, Ogbomosho. Data don't finish. I'm not ìjọba bá dín náà ìmọ̀ ọ̀rẹ́ má bínú ẹ̀dá kun. Mo fẹ́ràn rẹ̀, ìlú Akin. Bẹ́ẹ̀ rẹ̀ fún gbogbo ayé, ní tí mọ̀ ọlọ́gbọ́n ni wá. Iṣẹ́ bá ti àṣìṣe ni, Ògbómọ̀ṣọ́ fẹ́ ìlú wọn. Ìlú ọlọ́lá, ìlú àkọ́ni. Olúwa olójú bá rẹ̀, fọwọ́ ọ̀tún rẹ̀ dìlú àmú. Bàbá àtàwọn ènìyàn rẹ̀, lẹ́mí ìfẹ́ àtòdodo. Adẹnu ọkọ̀ àsìmí o, adẹnu ọkọ̀ àsìmí. Ogun òjàjà kọ́kọ́ Ògbómọ̀ṣọ́, adẹnu ọkọ̀ àsìmí. Kí Ọlọ́run kí ó bùkún fún Ògbómọ̀ṣọ́. Àmín. Attention! Good day everyone. Kò ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ àjọṣepọ̀ wa ni kò ní bàjẹ́ yóò máa dá sí i. Ẹ ṣí àpúgàmù yìí.